Madam, ẹ kú jókòó máa. Ẹ kú jókòó mẹ́ta. Ẹ wò torí iṣẹ́ yìí fún wa. Ẹ jọ̀ọ́ tẹ́ bá lè gbà mí ṣiṣẹ́ yìí. Wàhálà mo promise mi. Mo máa ṣiṣẹ́ yìí dáadáa ju bẹ́ẹ̀ ṣe lérò lọ. Mr. Dayo. Ṣé mọ̀ mí dáadáa? Mo mọ̀ dáadáa, mo mọ̀ jù. N tó fún mi ní lẹ́kùnṣẹ́ ti assurance pé ẹ máa gbéṣẹ́ fún mi nìyẹn tó fún mi. Lókè mi ò lè gbéṣẹ́ mi fún ẹ. Mi ò lè gbéṣẹ́ fún ẹ. Oya stand up. Yinka! Are you okay? Are you Yinka? What an office me? What nonsense? Àwọn èèyàn jàtijàti. Ara àwọn ọkùnrin burúkú tá à ń sọ náà ni. Àwọn bad example. Madam, hope all is well, ma. All is well. Ma, mo feel pé mami ló wà competent láti bá wa ṣiṣẹ́ ní báyìí. Pẹ̀lú CV tó drop, mo rí pé òun ló máa lè ṣiṣẹ́ bí dáadáa ni. Ṣorí máa ń làágùn jìnnà. Tẹ́ bá mọ nǹkan tí màá yẹn ṣe, ẹ ní ever jẹ́ kó tiẹ̀ wọlé débi tẹ́ pé ó máa rí mi. There was a day mo wà níbì kan. Òun náà wà níbẹ̀, ó ń ṣiṣẹ́ níbẹ̀. Mi wá mẹ́ni tó ń pè, ó ṣàn receive call yẹn back to back. At the end of the day, a rí pé doctor ló ń pè. Guess what? Ìyàwó máa ìfẹ́ bímọ ní ṣá. Wọ́n dẹ̀ ń pe máa yìí, wọ́n ń pè é. Ó ṣàn pariwo mọ́ ọ lórí fóònù. Kíni kan, kọ́gbọ́n síbò mí, tọ́ba lè ṣe. Ó ṣàn. Later mo á rí pé ìyàwó ẹ̀ fẹ́ bímọ ni. Wẹ́, ọmọ bọ́ ṣe manage ara wọn tó fi ń bí àwọn ọmọ wọn. Mo wá fẹ́ pe máa ìjọ́ kejì kí n béèrè pé ẹ̀dẹ̀ kú oríire o, ìyá ń kọ́ àtọmọ. Guess what? Máa fún mi ní shocking news nílé ayé mi tí mi gbọ́ rí. Hello, Mr. Dayo. Ẹ̀dẹ̀ kú ewu ọmọ. Ẹ wo ma, stupid woman ẹ̀ máa ti parẹ́ ẹ̀ dànù. I felt so terrible. Mo wọlé ayé bíi pé kò jẹ́ nǹkan kan. Mo wá wí pé ṣé bí ìwọ ọkùnrin yìí ló fi woman sí position tó wà? Ṣé bí ìwọ ló fún lóyún tó fi wá kú báyẹn? Ó kọ̀ láti ibi irú àná tí woman ti ń rọbí tó fi wá kú yẹn. Bí ìgbà tó jẹ́ pé ajá tó bá pẹ́ pé ajá yín máa fẹ́ bímọ. Even kó jẹ́ pé ajá èèyàn tó jẹ́ security èèyàn gbọ́dọ̀ heart in that manner. Àti ìgbà yẹn hatred tí mo ní fún màá yẹn. Man, tí bá rí báyìí, mo máa ń rántí, ó máa, in fact, àyà mi máa ṣe pì pé eléyìí, in fact, apààyàn ni torí èèyàn méjì ló pa níjà kan ṣoṣo. Wọ́n máa yẹn kú toyún ní ẹni o. So, ẹ wá expect mi pé kí irú èèyàn báyìí, àbí? Kò possible. Madam, mo ṣe reason to ṣe bínú ni. Ó tó kẹ́ bínú lóòótọ́. The man is an heartless man. Can you comprehend that? Ma, I think at this point, I let you work close to the bench. God bless you. I trust my name. Thank you so much, ma. Ẹ kú gbogbo ìgbà rẹ. Ẹ dẹ̀ ṣe tí mọ́ mi mọ́. Mo fún mọ́mì mi ní nǹkan, kò tún wá ń dúpẹ́. Kí ló tó ń ṣe báyìí? Kí n tó gbàgbé, ó ní láti pe àwọn tó máa ń supply wa ní dry night. Okay. Yes. Pẹ̀lú bọ̀bọ̀ ọmọ Igbo tó máa ń supply wa ní kinní náà, ties yẹn, mò ń pe náà bẹ̀ kó lọ, ó ní láti dé workshop ẹ̀. Okay. So kàn wá supply gbogbo ọjà yẹn sí estate tí à ń ṣe lọ́wọ́ yẹn, Alugba estate. All right, It ma. has to be tomorrow. How many tons, ma? I think for now, let's do 10 tons. Okay. Ó dẹ̀ gbọ́dọ̀ ọ̀dọ́dọ̀ wọn Tyler yẹn náà. You know, so káwọn náà kàn ti kó ọjà wọn wá. All right, ma. So I think before 10 ó yẹ kó ti round up. Baba. Èdè alẹ́ ò ní pa yín. Ẹ ra sà. Pẹ̀lẹ́. Mi ò dẹ̀ wá ní change báyìí o. Mo mọ̀ pé mi mo ní kẹ́ wálé ni. But ẹ má worry, ẹ padà wá lọ́la. Ẹ máa ti ready fún yín. Anytime, máa ready fún yín. Dákẹ́jọ́, kí ni problem ẹ? Kí ló dé? Ṣé mọ̀ wọ́n rí ni? Tó dẹ̀ wá ń dààmú, kò sówó lọ́wọ́ ẹ̀, kò sí náà nìyẹn. Kí ló ṣẹlẹ̀? Kò ń ṣe pé bí mo really mọ̀ wọn, àmọ́ ọ máa ń wá sádùúgbò yìí. So anytime tó bá ti wá, máa ń fún ọ ní raw food, a máa fún ọ sísè, ìgbà míì ó máa ń yọ owó. Bí ènì ń sìn, mo ní kọ́ wálé ni pé máa fún ọ lówó. But torí báàgì mi tí mi ò gbé jáde, mo ṣe ní kọ́ wá lọ́la. So ẹ má worry ọ̀la. Sorry my dear sister, Sàárà ṣòro ṣe. Ṣó tẹ̀rí àwọn bàbá báyìí? Èèyàn mọ̀ nǹkan tó fi gbèsè ayé wọn ṣe, tọ́wọ́n ráre báyìí lọ́jọ́ alẹ́. Wọ́n máa ṣe irú ẹ̀ mọ́ o. Ṣó ti gbọ́? Wọ́n máa ṣe irú ẹ̀ mọ́ o. Ṣó mọ̀ wọ́n tẹ́lẹ̀ ni? Ẹ jọ̀ọ́ bàbá, ẹ sún síwájú. Ẹ sún síwájú, please. Ẹ jọ̀ọ́. Ẹ pọ̀ sókè rajà. Ẹ jọ̀ọ́ jàre, kẹ́ pọ̀ sókè rajà jàre, kẹ́ bọ́ síwájú jàre. Ibi alẹ́ wo ló ń pa yín? Èèyàn mọ̀ nǹkan tó fi gbèsè ayé wọn ṣe, tọ́wọ́n ráre báyìí lọ́jọ́ alẹ́. Rubbish. Ó jàre my dear sister. Please, Ọlá, kó o ti lọ síbi tí mo ní àwọn ibi tí mo rán yẹn. Yes, ma. Kí ló ń ṣe wọ́n? Ó dà wọ́n, ma.
ó ṣe Ọlọ́run ò bójú mi jẹ́ yéèpà gbàgán lèmi sínú kọ́tà. Ọlọ́run ká má parọ́ ní ìwọra. Ẹ rí fásitì padà wá ẹ̀sùn. Bàbá ṣé mo kí mo fún yín ní opportunity ẹ̀dẹ̀ ṣe opportunity ló ṣá. Ṣé mo èmi bá ń ṣe ilé kékeré mi báyìí táyìn wá ń forí pamọ́ sí ẹ wá fẹ́ fún mi lówó. Ọmọ. Jatto ẹ ṣe bá a ti sọ̀rọ̀ yìí lálẹ́ ìjẹta mo lájẹ ni ò wá púpọ̀ kó fún mi dọ̀sẹ̀ tó ń bọ̀ má fún ẹ lówó. Àjẹlẹ̀ ò wá púpọ̀ ẹ̀wọ́ ẹ̀ sọ̀rọ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ èyí bẹ́ẹ̀ ń ṣe kí yàrá kékeré mi bá èyí forí pamọ́ síbẹ̀ ẹ̀wọ́ alájẹ́ ò wá púpọ̀ kí ló kọ́ sí ìwé lájẹ́. tó o tiẹ̀ wá rántí pé bó ṣe ń ṣe mí rántí pé ìwọ náà kọ́ ló nílé gbàdúrà kó nílé parí ilé. Kí lẹ sọ sí? Kí lẹ sọ? Ẹ repeat kí lẹ sọ? Ìwọ kọ́ mọ̀ ń bá wí. Tó ilé bá parí ilé ṣé ẹ̀yin fúnra ibẹ̀ yìí wà yìí ṣé bá lè forí ẹ mọ̀ lè forí ara yín pamọ́ síbi. Èmi náà mọ̀ ó ṣe sùúrù mo ti ní kó fún mi iṣẹ́ ajé náà ní. Iṣẹ́ ajé bí bá ti pawó díẹ̀ máa mówó wá fún ẹ. O tiẹ̀ ṣe o ṣe. Mi ò ṣe tẹ bá ti lọ ẹ mú padà wá sílé bàbá ẹ wá sanwó yín. Mo ti gbọ́. Kí ló ń ṣẹlẹ̀ ní báyìí Jatto o rẹ̀ ní sùúrù kí lóye tó ń pariwo mọ́ bàbá yìí kí ló dé wọ́n ti láwọn máa sanwó ẹ̀ fún òde ń pariwo ṣé ìpá gbàlagbà ni wọ́n ni. Ọmọ wàhálà wa à ń já mi báyìí báwo lè kàn lé ọkàn à ń tilẹ̀ pa kí ló ṣe yín tí wọ́n bá yín sọ̀rọ̀ ni ọ̀gbẹ́ni kó sí kúrò mi jọ. Máa lọ náà tẹ́lẹ̀ o láìkẹ́ ẹjọ́ bó ṣe máa bú àgbàlagbà kò sẹ́ni tó lè bú ó wà lára ẹ̀ bá ti dọ̀rọ̀ owó wà máa ranjú. Bàbá ẹ máa mú tajé lọ. Ọ̀sẹ̀ tó ń bọ̀ kí ló bá ti pọ̀ ní ẹ mú wá ni mo sọ fún yín. Èmo rán yín iṣẹ́ ní kẹlẹ́ ní kinní kí ló kọ́ mi pẹ̀lú ìyá yín. Ẹ wọ́n yé ṣe. Ọmọ ìyá mi. Easy. Detective. Kẹ́rì tó do kí n dé ọ́fíìsì ká tó ríra kí ló ṣẹlẹ̀ tó wálé mi. Sir, ọ̀rọ̀ tí mo fẹ́ rí yín fún wọn ṣe ọ́fíìsì. I need láti ríra as soon as possible. So nǹkan tó fà á tí mo fi ní kí wọ́n rí yín lé nìyẹn sir. Ọ̀rọ̀ kí ló wá rí mi fún. Sir, mo discover wípé transaction tá a ṣe last ó yẹ kí payment ọ̀dọ̀ ti tèmi yẹ kó ti drop sínú account mi. Mo kàn ń wojú fóònù lẹ́ẹ̀mẹ́wàá ni. Deji, be specific. Transaction tá a ṣe pọ̀. Ewu ń no transactions yẹn. Tá a ṣẹ̀ṣẹ̀ ṣe tán iná ni tàwọn bọ́ńkìrì tá a ṣe yẹn ni. Wọ́n mọ̀ náà mọ̀ pé intercountry kìíní ni. Àwọn immigration wa ń bí. Ẹsẹ̀ mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín kọ́sí. Ẹjọ́ ṣé owó yẹn ti drop àbí ò ti drop? Ok, kò tí ì drop. Ẹsẹ̀ owó yẹn ti drop. Ọ̀gá ẹ wá owó yẹn ti drop, ó máa ṣe báyìí, kí ló dé ń ṣe báyìí náà ọ̀gá? Ọ̀gá kí ló dé ń ṣe báyìí? Àdèjì ohun ẹ ti ń le. Ọ̀gá bí o máa le ọ̀rọ̀ owó lélẹ́yìí, àṣẹyìn mọ̀ pé owó ló máa ń bojú ọ̀rẹ́ jẹ ni. Ṣe máa ṣe náà, ṣé torí papọ̀ tí máa ń dákẹ́ máa ń wò yín. Ọ̀gá ó ti ń pẹ́ jù, transaction owó tó yẹ kó ti wà káùntì mi láti bí abi 3 days ago sí mo kàn wo fún owó ti wọlé. Ṣe máa ṣe bẹ́ẹ̀, owó tó yẹ káwà bí abi 2 mẹ́ta kó yẹ ká pín ẹ̀yìn nìkan ẹ máa kó sápò. Ọ̀gá pé kó máa lọ bẹ́ẹ̀ náà, ẹ̀yìn nìkan kọ́ nílé ńlá ikú náà, àṣẹrù bẹ́ẹ̀ rẹ́lẹ̀ náà, ṣẹrù bẹ́ẹ̀ kò wà wá náà ni. Ẹ̀dẹ̀ máa ṣe ẹ máa ṣe ẹ máa gbójú. Ọ̀gá ìwọ ẹ máa fẹ́ mi lówó tèmi ni o, ẹ máa bá mi ṣe owó yẹn báyìí ni o. Àgọ́ nídìí owó. Deji lísò. Ṣé mo pé mo kàn wọ́ pé ọmọ tó sharp, ọmọ tí ó ní street credibility, tó ní òtítọ́ pé ọmọ òwò gbẹ̀ngbà tí mo pé òkè. Ẹ báyìí mọ̀ kó wá join unit mi. Nǹkan tó yẹ kí mi wá sí unit yìí ni pé mi gan rí pẹ́yìn gan pé ìgboro ni pẹ́ já, but ọwọ́ tẹ́ fẹ́ máa lò yìí ọ̀gá kò pè mí náà. Ẹ wo stress tá a ṣe lórí iṣẹ́ tá a ṣe tán yìí, wẹ́ kí mi náà kí nǹkan ti wọ àkáǹtì mi ọ̀gá. Ok, Deji, ṣó fẹ́ gbóòótọ́.
àwọn ọ̀gá tí wọ́n tẹ́ mi ṣe conversion tí mo bẹ̀rẹ̀ being a detective tá bá jẹ́ owó mọ́lẹ̀ báyìí a máa ń dákẹ́ bẹ́ẹ̀ ní páàrí wọn ni. ọ̀gá ibò lẹ́ ń bẹ̀jàre àìwò lẹ́ ń sọ yẹn gan àyè ò ní ìdí owó ni ọ̀gá yín jẹ́ owó mọ́lẹ̀ ẹ̀ sọ̀rọ̀ wa èmi ò ṣe ròyìn bẹ́ẹ̀ ẹ ti máa jẹ́ òtẹ̀ mọ́lẹ̀ tí mi ò ní sọ̀rọ̀. ọ̀gbẹ́ni Wálé sọ lórí burúkú ní yàrá ìjà ẹ̀ yẹn mo yọgo. sorry sir ẹ wo ọ̀gá ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ ṣé rí ẹ wo ẹ̀yin náà nídìí owó bó tẹ́ sọ pé ẹgbẹ́ ìgbà àtọ̀gá yín tó máa fún yín lówó ẹ̀yin ò kì í sọ̀rọ̀ yẹn o owó ti tèmi ẹ máa fẹ́ mi mo wá fún yín ní láti sin sí Tuesday tí màá gbàgàngbàgàn ká láti mi dún lórí fún ẹ wo gbogbo nǹkan tá a sì tí lè fi jó everybody máa mọ̀ wọ́n bá dá sí o mo ní kí n sọ fún yín nìyẹn. Is that a threat? mo sọ fún yín nìyẹn o. Déjì kò ní dáa fún ẹ bó ṣe ń lọ yẹn. àṣìbò wà lẹ́kọ̀ọ́ ló ṣe ń gara kò sí wàhálà a máa rí bó ṣe máa dé Kánò bóyá tó bá dé Kánò tó lọ ṣiṣẹ́ ń bẹ̀ wàá máa ṣe nonsense tó ń ṣe. ṣe bọ́ọ̀bọ̀ ọ̀rọ̀pọ̀ núwé káàbọ̀ oníkálukú ló lálàyé tirẹ̀. kí ló dé mo kàn lọ freshen up nítorí tí a wọṣọ padà èmi fẹ́ ṣe ẹyin rẹ̀ sí náà tọwọ́ kan ni ọ̀rẹ́ mi tó kú máa ń ṣe pẹ̀lú ẹ̀mí èmi oúnjẹ ẹyọkan máa jẹ 2, 3, 4 báyìí máa ṣe kan sí ṣùgbọ́n a máa ṣe kan sí máa wọlé pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ fi mí lẹ̀ ọkọ kí n fi mí lẹ̀ jọ tó yẹ lọ́hùn. ta ló ń kú ẹ pé mi ló ń kú Akin lórúkọ mi kí ló ń ṣe ẹ náà ọ̀gbẹ́ni lálẹ́. yóò tẹ̀ ẹ́ ara rẹ̀. pé kí ni. ìyàwó ọ̀rẹ́ yín. tó ti kú àbí tó wà láyé mo ṣú ẹ lópó ni náà òpó náà ń pè nílẹ̀ Yorùbá pẹ̀lú ó yá sùn. fi mí lẹ̀ má fọwọ́ kàn mí fi mí lẹ̀. ó yá jáde kí ló ìfẹ́ ṣíṣà ti tó yẹn fi mí lẹ̀. mo ní kò tó mi kí ló ń tó mi kí ọ̀lẹ ló pè mí ni. bó ẹ mọ̀ pé nǹkan tẹ ṣe yẹn kò wá látọkàn mi. kò wá látọkàn ní gbogbo bẹ́ẹ̀ tutù kò wá látọkàn lórí climax kò wá látọkàn mo ṣe ń gbé fún ẹ wọn náà dá padà kò dẹ̀ wá látọkàn yẹn kò gbọ́ gbẹ́yìn. When I say black, you say heart. When I say black, you say heart. When I say black, nígboro ayé you say black heart, 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 black heart. MSP on the mix, baby. Well, I know you might not understand this. I don't also know how to explain it. I got all my in your doo-doo. I got all my in your doo-doo. Kitty. That's why we call it black heart. Show ẹnu rẹ̀ show wa rẹ̀ o. Tó bá ṣẹlẹ̀ tán o máa mẹ́lò. Ibo ni white gba jọ yellow. VGC kò jọ ghetto. Black heart, 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 black heart. Ojú tó pàjẹ́ lóru tó bá délé kò ní lè sọ ooo. Ṣègbè ọmọ tó ń ké àló yẹyẹ tó ń pampa rẹ̀. ẹ fi mí lẹ̀ ẹ wo ẹ fi mí lẹ̀. àṣìpẹ̀lú mi á fọ́ ẹ sí ẹ fi o. mí lẹ̀ bọ̀dá ẹ fi mí lẹ̀ sẹ́ Akínlóye, I thought as much. Aláṣà fún mi pé ọkọ dún wúrúwúrú nínú ilé mi báyìí. So, nǹkan tó fẹ́ ṣe ni tó fi kọ́ra mọ́ mi látàárọ̀. Tó fi lọ́gbọ́n pọ́ǹpà mi pé kí n jáde. Ah! Ó mà ṣe o, ọkùnrin. Ó wà rẹ̀ nìkan kan bá ṣorí burúkú tó ń ṣe. Ó wá dé ìyàwó ọ̀rẹ́ ẹ̀. Ìyàwó ọ̀rẹ́ ẹ̀. Yinka, báwo ló ṣe rí? This is pure case of rape. Ìwọ àtọkọ mi. What's the problem? Okay, no problem. Ọ̀gá o. O dẹ̀ wánú léwọ́, o dẹ̀ wá rape mi sí. O ní gbẹ́yàn burúkú ni ẹ́. Má wọlé. Nǹkan tó máa ṣe ni pé wà ló bá ń sẹ̀ pé kó má bẹ̀rù pé èṣù ló lù ẹ̀ pé ọkọ ẹ̀ jẹ́jẹ́ ló ń lọ ìwọ ló kọ̀ wá tó fẹ́ rape ẹ̀ by force ṣó ti gbọ́. So rape yẹn pé o fagídí o ránṣọ́ mọ́ pé àti ẹ̀ tíṣẹ́ ní ti gan ṣó ti gbọ́. To ba take blame here, that video I delete it. You don't take that blame. I'm releasing the video to TikTok. I love you. Hey babe, Ọlọ́run force ara ẹ ni. Black heart, who is the painter? Black heart,
Who is the painter? Kò sẹ́ni tá máa bí tí kò ní rí wí o. Ṣé bọ́ọ̀bọ̀ pọ̀rọ̀pọ̀ núwé káàbọ̀? Káàbọ̀. Oníkálukú ló lálàyé tirẹ̀. Ṣọmọ, ó mọ̀ pé ọmọbìnrin yẹn olórí burúkú èèyàn ní ṣá. Mo ń wo TV, ó dé. Kí ló wá ṣe ń bí o? Ó ní last time tó ń wá, ó ń gbàgbé nǹkan sí guest room wa. Bó ṣe rush wọbẹ̀ nìyẹn. Ó dẹ̀ wọbẹ̀ ó dẹ̀ ń wá nǹkan tó lóun sọnù. Inú dẹ̀ wò pé òkè, má yẹ kí n ya ọ̀dájú abiyamọ. Ǹjẹ́ lọ́jọ́ yẹn àjọ wọn kan tó sọ pé ó sọnù. Ó ṣáà ń tu gbogbo ilé, ṣó bá ti ń tu, wá rí pé bó ṣe ń tu ilé yẹn, a tún mọ̀, a tún kọ̀dí sí mi, a bẹ̀rẹ̀, a tún ní màá tún gbójú pò pé Jésù òfin kìíní ìkọ́ wa bẹ́ẹ̀, ó yẹ kí n máa wo nǹkan bẹ́ẹ̀ yẹn. Tí bá tún lọ mú nǹkan bẹ́ẹ̀ yẹn, ó ṣáà mọ́ ó ṣáà ń ṣe àwọn nǹkan tó máa fi létà. Má rò parẹ́ ti balẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ sí ń ké nìyẹn pé mo wá ní babe, sorry, mo ní Yinka. Báyìí tó ń ké náà, ṣé torí ọ̀rẹ́ mi tó kú ló ṣe wá ń ké báyìí. So òun ló jẹ́ kí mi gun bed because orí bed ló jókòó sí tó fi ń ké yẹn. Mo wá gorí bed, mo wá ń pẹ̀tẹ̀, mo fọwọ́ kan ṣúdẹ̀ pé ìgbà tí mo bá máa pẹ̀tẹ̀ yẹn náà, ṣúdà èèyàn máa fọwọ́ kan, mo ṣáà fọwọ́ kan pé babe, calm down. So ibi tí mo bí ti ń pẹ̀tẹ̀ pé mo ṣáà fún ní àwọn Bible verses tó lè kà pé Ọlọ́run máa ṣèrànlọ́wọ́ fún. Mo wá rí pé wọ́n á fi style, wọ́n á lọ́ mọ́ mi. Mo wá rí pé no, don't do that. Mo jẹ́ kó yé wípé I love my wife, pé mo nífẹ̀ẹ́ ìyàwó mi. Mo ṣáà sọ fún un, mo sọ bí mo ṣe nífẹ̀ẹ́ tó. Ibi tí mo ti tún pẹ̀tẹ̀ because ó sọ pé ara òun ti gíràn tó rọ́kọ òun tó kú, pé òun ò rọ́kùnrin ọkàn fọkàn, má ní mi ò lè fọwọ́ kàn but máa pẹ̀tẹ̀, mo ṣáà pẹ̀tẹ̀. Ibi tẹ́mi ti ń pẹ̀tẹ̀ lọ́wọ́ òun ló wọlé. So ọ̀rọ̀ èmi àti lady yẹn ó súnmọ́ rape, ó jìnnà sí cheating. Òun ló fẹ́ rape mi, bọ̀ kó ṣe pé ó ṣe ní tipátipá. Mo dẹ̀ ti jẹ́ kó yé wípé ọ̀rọ̀ Ọlọ́run náà fi tọ́ mi dàgbà, mi ò lè kú inú ọ̀rọ̀ Ọlọ́run yẹn. Babe, ó sọ̀rọ̀ ni. Okay, jẹ́ kí n tiẹ̀. Okay, ṣé mọ̀ pé omi lásán mi ò lè wọ́n ọmọ ẹ̀ tí n bá gbómi kaná kó máa jóná. Ó dẹ̀ kọ́ ó dáná ò ṣe kankan. And you know I eat fresh food. Ṣé wàá tiẹ̀ lọ fìbínú dáná bí ò tiẹ̀ dùn? Okay, mo like gàrí nígbà tí mo kéré gan. Yinka, ojú lọ̀rọ̀ wa, ojú sókè. Yinka, kí ló sún ẹ sí pálapàla tí mo bá wà tọkọ mi tẹ́jọ́ ń ṣe yẹn? Ní ìwọ tọkọ ẹ ṣẹ̀ṣẹ̀ kú, ìwọ tó péré lọ́rẹ́ mi, tó dẹ̀ mọ bí ọkọ mi àtọkọ ẹ ṣe jẹ́. Mo fẹ́ kó dá mi lóhùn right now, kí ló sún ẹ sí please? Kì í ṣe fún mi ni mo fi ṣe. Ṣe. Ẹ gbà mí, má jẹ́ kí n bẹ́ẹ̀ fa wàhálà o. Ó ṣe burú báyìí lẹ́dà, ó máa burú o. Ẹ̀yin èèyàn ẹ má ṣe nǹkan tí ò dá tán, ẹ máa purọ́ mọ́ èṣù sọ pé invisible ní táàrí rí. Jọ èṣù ló gbé láti lé ẹ, ló gbé ẹ lórí matrimonial bed mi. Sori Yinka, tó bá fún mi ní good answer, wọ́n á mọ èmi àti ẹni nínú ilé ìlú. Mọ́nà kí nìkan ní wọ́n á yíba yìí o, kò ń ṣèmi nìkan ní wọ́n á yíba rárá. Mo kó àwọn eruku wá bẹ́ẹ̀ ni wọ́n wà ní compound ẹ̀. Jọ tó bá ti fẹ́ rí kú e, tó bá fẹ́ kú kò dá mi lò ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀. Kí ló sún ẹ sí position tí mo bá wà tọkọ mi nínú yàrá mi yẹn? 1 2 ó yá mo fẹ́ gbọ́. Ṣé ọkọ mo bá sọ̀rọ̀ ni? Mo ń bá ẹ sọ̀rọ̀ ó fi mí tẹ fóònù. Has it gotten to that? Hello? Kí ló fẹ́ Richard? Ó
sọ̀rọ̀ mú ni mo ti gbọ́ mo dẹ̀ rán wò tó mi ìfẹ́ jáde ni mi ìfẹ́ wàhálà. Ẹ gbà mí. Kí ni mo tún máa sọ? So èmi ló níjà yẹn. Kí ni? Drop that phone. Mo bá ní kí ló fẹ́ kó ṣe. Kí ni fẹ́ kó ṣe? Richard. Wọ́n ti kọ́ ẹ sí mi àbí? Jọ Richard kí ló ṣẹlẹ̀ gangan? Síta ni èmi ni kí ló ṣẹlẹ̀. Ó bá mi sọ̀rọ̀ mo dẹ̀ ni mo ti gbọ́. Richard kí ló fẹ́? Ó ń sọ̀rọ̀ látàwọn mi ìdẹ́nu tó mi ìfẹ́ wàhálà má bójú mi jẹ́ o. Èmi ni kí ni? Èmi kí ló fẹ́ gangan lẹ́nu ẹ̀? Ó ti dà pé mo sọ̀rọ̀ fún mi láǹsà padà. Ó ti di give and take. Fi mí lẹ̀ lé. Richard, mo ti ń pè é láti ìfọ̀n ìdáhùn. Richard. Richard. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Fẹ́ bẹ̀ sọ̀rọ̀ ni. Ẹ máa sọ. Ẹ ṣe Richard mi ní kí mo dákú. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ address nǹkan tó ṣẹlẹ̀ lánàá ni. Mo kò realize pé tá bá ní issue ó máa ń bínú ó dẹ̀ máa ń bínú yẹn lọ sùn. Ó kì í jẹ́ ká yanjú ẹ̀ ká tó lọ sùn. Àwọn ọmọ nǹkan ó pé. Now, in summary, gbogbo nǹkan tó ń sọ látara kí ni summary? Bó dẹ̀ ṣe máa ń nà mí yẹn náà. Mo rò pé kò fi bẹ́ẹ̀ dà tó torí mú òun ló ṣe lọ tọrọ mi lé wa pé ìfẹ́ fẹ́ mi. Mo dẹ̀ rí pé orí wà lára mi ló ṣe wò pé mo tọ́ sí ẹni tó lè jẹ́ ìyàwó ẹ̀. No, okay. Ti pé mo nà ẹ pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. Ohun èmi náà kì í máa nà ẹ, you know. Sometimes tí wọ́n bá báyọ̀ wí náà tí ó bá gbọ́ tó bá ti gbé wọ ẹranko ń gbọ́ sùn bọ̀rọ̀. Yeah, so pẹ̀lẹ́ ti nínà ẹ. So let's cut to the chase. Is that fine? That's okay. Richard, ó kọ nǹkan kan tí mo tún fẹ́ address. Má bínú. Okay. Má bínú. Mo ń gbọ́ ẹ. Tí ọmọ tó gbé wá sílé wa ni. Mi kì í ní problem. Kí ló ṣe? Fún kí ni? Ó ti ẹ̀ ṣèkì rárá, ẹ̀rù bà mí mọ́ láàbù wọn sí. Ọ̀dọ́ lẹ́nu tó wà pẹ̀lú àwọn òbẹ̀rẹ̀ anybody. Ayé cheating di wèrè, kò dẹ̀ sí nǹkan tó ń bọ̀ lókè tí lẹ́wọ̀ gbà. Wọ́n rí èmi lọ kọ́nu lé tèmi, èmi ẹ̀ ṣáà fẹ́ gbé sílẹ̀ fún lọ́wọ́ jẹun, èmi ni mo ń pàṣẹ ni mo ń dictate mo ń bọ̀. Fọ́pẹ́ balẹ̀ kó máa jẹun kó máa dán bébí, ó mú ti ní ó máa ń padà àwọn múdù yẹn mú ti ní ìyájọ́ wà òkè. Bákan máa fowó àmọ́ ìlà ti fún mi. Nà ní ìgbàgbọ́ lè ṣe ìrìn rẹ̀. Ẹ kúlẹ̀. Máa fọ́ sí ẹ̀ ọlọ́run máa dọ́kù. Káàkiri ọ̀sọ̀ wà bó ṣe wà bọ́ọ̀sì ló wà ẹ́ dóore gallant mami kan mami dúró tán kí ló ṣe nílé ọkọ ẹ kí ló ń jẹ láyà. Má ṣe báyẹn pẹ̀lẹ́ báwo káàbọ̀ ṣọ́kọ̀ òjò epo pàtàkì ẹlẹ́kùnrin ọlọ́run ti ní bó ṣe máa mọ̀ rí kò yẹ èmi fẹ́ ṣe fọ́nmá introduction tẹ́lẹ̀ ní bọ̀tẹ́ kò sí bó ṣe mọ̀ náà tó mọ̀ ìyàwó ẹ̀rẹ́ mi ní kókó lọ o kàn máa sún ẹjọ́ pín ìjókòó yẹn ní tó wà lẹ́yìn tó pín ọlọ́run kẹ́mi gan kò yẹ nígbà ìgbọ́n náà tẹ̀fẹ́ para ìfẹ́ iná pọ̀ jù fún wọn nìkan àjọjẹrẹ ló máa ń lò so àbọ̀ ọ̀rọ̀ àsúnkún náà lè fi fẹ̀gbẹ́ ẹjọ́ wa nílé kí ìyáálé ẹ̀ ṣe háì káì tí màá lọ máa fún mi máa bó ṣe háì àṣẹ háì sí wọn náà dání lò láti máa kọ́ ìmọ̀ ọ̀nà náà nìyẹn ṣùgbọ́n bá àwọn tó máa jẹ ní ọba aládèjì common sense ń dáná fún mi bá àwọn tó máa jẹ pẹ̀lẹ́ ó báyìí jù bẹ́ẹ̀ lọ́nà owó rẹ̀ mọ́. Nítorí pé we are grown ups we are mature kò tọ̀nà kò proper bó ṣe ń gbóbìnrin wá sí matrimonial home wa yẹn pé àwọn obìnrin ọmọ máa fojú dìde ẹ̀rìn wò mí bíi pé mi ì ní sense mi ì bẹ́ẹ̀ jà sí ẹ̀ mo kàn fẹ́ bẹ́ẹ̀ ni pé kò jọ. Are you dumb? Are you dumb? Are you naturally a stupid person? Orí ẹkú tó yẹn. Mi ì bẹ́ẹ̀ jà sí. Ó fọ̀rọ̀ tó lọ́pọ̀lọ́ bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ kó má bínú àgbà tó ti ọ̀rọ̀ àgọ́ ẹ̀ bọ̀. I mean, who are you to tell me who to bring into my house? Tanya? Jọ ṣe bá bálákù bàbá ẹ̀ ló kọ́ ilé fún mi ni. That you want to tell me who to come into my house or not? Ó rí pé ó ponú gan.
ó gọ̀ ó fẹnu ọra ó gọ̀ tán ni o very stupid fool ó sọ̀rọ̀ mo fún ẹ lọ́díẹ̀nsì ẹbí ni mo jẹ̀bi náà àti mo tó ti gbọ́ gbogbo kọ́tòkòtò owó tó wóró tó sọ ṣé kí jókè máa gbọ́ dáadáa tó sọ yẹn so stupid ojú òkú sílò ní gbómìnira gbé gidi ìyẹn ní priority wọn wá ti máa gbé wálé fún mi òpònú ayélujára aláìní làákàyè afọ́fúgbé máa mọ̀ ṣọ́ àmukú mẹ́kọ̀ọ́ àsọdọ̀bá alẹ́ àkíndánidání ajímárò very stupid mo ti mo fún ẹ lọ́díẹ̀nsì ọ̀gá pépé ọ̀yà gbé ṣe expect ìwọ náà dàtọ̀ respect òpònú gbogbo àpọ́nlé tó ní ìmọ̀ ta fún naturally òyàn lápọ̀nlé ni gbọ́gbọ́n òjẹ́ tó lápọ̀ àwọn ẹbí ẹ̀ lápọ̀nlé ọ̀dẹ̀ aláìní làákàyè. Happy birthday once again, Richard. Thank you. Mo ra gift fún ọmọ ṣe gift fún. Tony, gift. Kí lélẹ̀? Kí ló ṣe tó ń kára mọ́? Nǹkan tó wọ́ mi kan. Why you that dumb? Why you that useless? Ó ń ṣe fírémù ráráda ń gbélé mi lọ́wọ́, ó tún wá lu òyìnbí tó ti pẹ́ ṣọ́ọ̀bù. Píríntà tó tún lò ó tún ba fọ́tò mi jẹ́, ó yẹ ṣe mí bálabàla. Ó wá gbìyànjú fún mi níjọba ẹ̀dẹ̀, ó ṣàfihàn bayọ̀ mi jẹ́, ní tó máa bà mí níjọ́ tó máa bà dé mi jẹ́ lọ àfta. Kí ló ṣe tó ìyàwó ló ń bá rìn? Kí ló ṣẹlẹ̀ sáago? Àwọn ẹgbẹ́ ń ra pef. Nǹkan tó wọ́ mi kan. Owó ẹ̀ka kí ni? Kí ló tó ń tẹ́wọ́ pẹpẹ? Tí ó yẹ kó tún gọ̀ lé ní birthday mi ni. Wájú ẹ̀fọ́jọ́ kan múnú tèmi náà dùn. Show around stupidity lo sign for ni. John, today of all things, avoid my trouble. Ọ̀dẹ̀ aláìní làákàyè. Ṣé táwọn ẹgbẹ́ ń fọ́kọ rẹ̀? Àwọn ẹgbẹ́ ìdí ọdún ta mọ́tò rédíìn tó present ọkọ wọn ṣòṣì kiri. Lílo ìbá ẹ̀rọ. Ráìsì ni ìyá ìtúsí. Ṣé máa jẹ ráìsì kú báyìí láyé tí mo wà ní? Àbúrò wa wòye báyìí. Jọ kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Wá tó tún jẹ ráìsì àti máa jẹ lẹ́nu. No, fried rice ni mo ṣe. Ní tí wọ́n ṣe yẹn, ṣé fried rice lè tó ṣe yẹn? Àbí water rice? Ṣé fried rice máa ń gbẹ ó máa ń dira wọn mú ni? Èyí tó ṣe dára nù rẹ̀ ló gbẹ ẹ̀kọ́ tó wọ mi. Wọ́n tẹ́ kó bá ṣe yẹn yẹn á jóná, ó bọ́ ìlómi tì. Kí tẹ́ ìwúdú ráìsì ló ṣe yẹn? Ìṣe ìtọ́jú mo fi fẹ́ jó oúnjẹ ẹ̀. Ṣé o gbàgbé last week tó lóò sóúnjẹ ni? Ìwọ tó dín ẹyin tó díyàn tó fẹyin sínú ẹ̀. Ìṣe àkókò dẹ́yìn kó fi yọ. Mo ń jẹ yín, mo ń fomi là abẹ tó lóògùn. O tó wá díjọ bẹ́ẹ̀ jẹ̀bi tó yẹ kí n jẹun gidi bí nà nòndó man that I am. O lè pound yẹn. O lè gúnyán fún mi lẹ́nu. O wá ṣe ráìsì o ṣe gbò. O ló ṣe ráìsì. Oh, now give and take. Oh yeah, so take it. No, I'm enjoying it. In tell me, èmi mo sọ ló ṣe give and take. Ṣé wọ́n bá mi. Richard! Happy birthday to. So sorry. Kò sùn. Kí ló ṣe Richard? Ó ṣubú ni. Ó ṣubú, ó ti lọ́jọ́ bẹ́ẹ̀ díẹ̀. Mo kú o. Ṣé ń rìkọ́dù? Richard! Yé! Ọbọ̀ yóò mímọ́. Ó kò ṣubú. Ó ti pa. Nǹkan kan ò ṣe mí pa. Ó kò ṣubú fún rẹ̀. Ó yóò ṣubú ni, ó ṣubú ni. Richard! Ṣé ń rìkọ́dù ni? Mo gbé o, ọmọbìnrin ló pààyàn o. Kọ́kọ́rọ́ alátẹ ya, ẹgbẹ́nu súnmọ́ Mike. Ẹgbẹ́nu sí Mike o, ẹgbẹ́nu sí Mike. Wọ́n ti pààyàn. Ará àdúgbò ẹ wo. Ṣé kókó fún? Wọ́n máa ti pọ̀ ọmọkùnrin. Ọmọbìnrin. Ó ṣubú ni, fúnra rẹ̀ ló ṣubú. Ọmọbìnrin. Mi pa. Pẹ̀lú gbogbo àyà ìrù rẹ̀ mọ́mọ́ ewu pa. Ok, ibi tó dé sí káṣí ìgbòlọ́ sọ́sìtì. Ó rẹ̀ pé pọ́s díẹ̀ sí wa. Ìjọba máa kìlọ̀ fún wa wípé smokers are liable to die young àwùjọ. Wọ́n máa sọ wípé ẹni tó bá ti ń mu ọtí o, òun náà máa ṣe kí ni o bá kú ẹ̀wọ̀n ìṣàjẹ́. Ìṣàjẹ́ mu ọtí tí ó dẹ̀ lọ rẹ́pọ́táìsì gbà ó dẹ̀ pa ìdánù. Ìyàwó dẹ̀ wọ́n sọ pé ọ̀pọ̀ àbúrò yìí máa ń mu ọtí òkú ìdálò ẹ̀wọ̀n ìpẹ́ orí parẹ́. Àjàyí má máa sọ pẹ̀lú akéda ọ̀pọ̀ ọ̀lẹ́bí. Ọtí kọ́ ni Richard mo tó fi kú. Kò sẹ́ni tí ó mọ̀ wípé táìsì ló bá dà sí máa yọ̀ ìṣubú.
tó bá lẹ́yìn ọ̀sìn pé ó lè forí gbálẹ̀ ó lè ṣẹlẹ̀ àwọn ọlọ́pàá fún ara wọn kàn fún àwọn ẹgbẹ́ onídàsómitáìsì yẹn ló fi yọ ṣubú. bẹ́ẹ̀ kí ló máa ń fẹ̀ ìgbẹ́ yóò mọ nǹkan ṣé tí ò bá mọ ọtí yó tí ò bá mọ ọtí àmupara ṣé táìsì máa ń pa kú ó sì máa ń kú kó parẹ́ dànù. ẹ mú un bọ́físà. ẹ má jẹ́ ká dá òwúrọ̀ ọ̀fẹ́ àjọ àwọn ẹ̀ka máa fi ọwọ́ náà lọ sí àfẹ́ nígbà tí ẹ máa fi ìrìn àmà dà ṣe ní táìsì ó lè gbẹ ọmọ pẹ̀lú ìṣù. ìṣẹ̀lẹ̀ ní pé smokers are ready to be able to move up from ṣàkóso ẹ tó máa kọ́ wa ẹ tí ò ní kú òní sá ẹ ti gbọ́ sá. mo ti gbọ́ ọlọ́pàá. ẹ̀jọ̀ ọmọbìnrin ẹ má fi lè bá ó ṣe ní lókèlókè yóò dá tó bá ké gan tó bára jẹ́ ó bẹ̀tẹ̀ kí n tó ṣe ẹ̀jẹ̀ dúró tì ọkùnrin èmi máa lọ sí station ẹ ṣe wọ́n. májèlé akínbẹ̀yìn ìwọ máa mú ọtí o ọtí àmupara máa ń pààyàn o má mú ọtí ṣùgbọ́n. ní ìdí ẹ̀kọ́ ó dàbẹ̀ o ṣe o ọ́fíìsà o ṣe o o ṣe Richard ọmú bàbá yìí mo kìlọ̀ fún ẹ má mú ọtí o dẹ̀ mú ọtí o dẹ̀ láyé mọ́lẹ̀ gbáà ó rí ẹ fọ́ dànù ó kú dànù. I don't want you to see me as that Mr. Akin or Uncle Akin bó ṣe máa ń pè mí. This is not Uncle Akin. This is Detective Akin. Now, the question is, kí ló dé tó mọ̀ọ́mọ̀ gbá nǹkan ọmọkọ ẹ lórí tó la orí ọkọ ẹ mọ́ táìsì kí ló tó pa? Uncle Akin. No. I prefer Mr. Akin. Or Detective Akin. Okay, sir. Mr. Akin. Okay. Mo ti sọ fún yín láìmọye ìgbà látìgbà tọ́rọ̀ ẹ̀ ti ṣẹlẹ̀ pé èmi kọ́ ni mo pa. Èmi kọ́ mo pa Richard. Kí n dẹ̀ fọ́ nǹkan mọ́ lórí. Fíìmù yẹn mo rà fún birthday gift mi. Ẹ̀dẹ̀ mọ bó ṣe máa ń ṣe wùrù oorun. Inú bí ó ní pé gift yẹn kéré ní nǹkan tó yẹ kí n fún un. Mo á ní pé nǹkan tágbára mi ká nìyẹn. Ìyẹn ló ṣe gbé tó wà lámọ̀. Mi lámọ̀, òun ló sọ mọ́lẹ̀. So he just came on to me like he wanted to attack me. Mo defend ara mi by pushing him. Mo kàn tí kúrò pé má fọkàn mi o. Títí mi gan mi mọ bó ṣe ṣubú. Bóyá ẹsẹ̀ tà sí ni. Nǹkan tó lè gbéyàn ṣubú pọ̀ lára ẹ̀gùn. Ẹrù tó gbé lè gbéyàn ṣubú. Ó lè pàǹgbẹ́ láwọn nǹkan tó gbé yìí. So má sọ pé ṣé ìwé ẹ̀ ló máa gbé Richard ṣubú. Nǹkan tó lè gbéyàn ṣubú pọ̀ lára ẹ̀. That aside. Ṣé wọ́n pé òkú ọkọ̀ ẹ̀ ta sí? Èmi mo ṣe tó jẹ́ ká sí ohun tí wọ́n fi wú ọ̀dọ̀ ẹ̀ pé bí àwọn ló pa. Ìgbà tó tọ́pù sì jáde, àwa la sọ fún wọn pé okay, from the investigation, ó yọ ṣubú lórí táìsì ọ̀lárí mọ́lẹ̀, but èmi ní fídíò lọ́wọ́. Fídíò tẹ̀ ní lọ́wọ́ náà, ṣé bí mi àti ìlàjọ wà ń bẹ̀ jọ ẹ̀? Ìgbà tẹ́lẹ̀ máa wọlé ilé lẹ̀lẹ̀ ti bá, kó ṣe pé ẹ rí pé mo ti náà. So you pushed him? I didn't well, ìgbà tó wá fẹ́ wá bá mi mo tarí ẹ̀, but I'm not big enough to push him. Ó tarí ẹ̀ ṣubú, parí ẹ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ máa là dáadáa. Ó tarí ẹ̀ ṣubú. Bí tarí ẹ̀ ṣubú. Okay, good. You know what? Obìnrin máa ń díbọn. Èmi mọ̀ pé láti ilẹ̀ náà, ó kó mi jẹ gan. You've always liked me. Bó ṣe máa ń pe Uncle Akin, bó ṣe máa ń dín ẹnu tó bá ń porúkọ mi, èmi láti rí pé o ní motive behind that. Reason tó fi yẹ kó pa ọkọ ẹ̀. Torí pé o fẹ́ máa fẹ́ mi, mo ṣe parí jà. No, they blame me because, you know. Èmi. Èmi tún ní bọ́dì ọkùnrin ìdí ẹ̀sùn ó normal. Orí ọkọ mi lè jẹ́ mi lè fojú bẹ́ẹ̀ wọ̀ ní. Ọlọ́run tẹ̀sán fẹ́ fẹ́ rí ó ti bá tiẹ̀ lọ́wọ́. Èmi fẹ́ máa jẹ́ṣẹ́ ẹni, mo fẹ́ máa fọ ẹlẹ́nu lẹ́nu ẹ̀yà máa fi. Mo fẹ́ máa fọ ẹnu yàrá kí n fọ ẹ ní pálọ̀ kí n fọ ẹ ní kitchen kí n fọ ẹ lẹ́nu ìwẹ̀ kí n fọ ẹ ní garage kí n fọ ẹ ní anywhere. Yes, báyìí mo máa fọ́ra wa ní. Bó ṣe wà náà, akíní ẹ̀gá ti máa dí pẹ̀ta. Àwọn koríko bí a ti rú burúkú pàtó pé bọ ìgbà mo ti bẹ́ ẹ o lè máa ti ṣe èkó máa ṣe máa fi ẹ̀kú ṣe. So mo ti dé pẹ̀lú ọkọ tó dáa àti àdá tó dáa mo fi bá ẹ ṣanko. Màá rún igbó ẹ̀ máa faraya. Why? Someone in shock. Me, you understand the context. Mo fẹ́ máa rún ẹni mo sọ. Kò sí continue to understand me. Mo fẹ́ máa rún ẹni mo. Mr. Akin. That's my name. Mi rò pé mo context ṣá. Ṣé mo pé ìyàwó ọ̀rẹ́ yín ni mi ṣá?
sọ ọ̀rẹ́ mi ti kọ́ lọ́n fún àǹfọ̀ kó má bà wá ní gbólóhùn mọ́ torí ẹni ayé òun bá ẹni ọ̀run sọ̀rọ̀ ó ti bá tilẹ̀ lọ. máa gbọ́ ẹ̀jẹ̀ máa fi gbára mi lórí pàápàá tí máa fẹ́ gbà máa ti duplicate gbogbo ẹ̀yìn yẹn tó bá dá ìkúnlẹ̀ báyìí gbẹ sórí máa kọ́ fọwọ́ pàtẹ́wọ́. Hello. kí ni ẹ̀ méjì máa pàtẹ́wọ́ báyìí ní pẹ́pẹ́pẹ́. Mr. King ẹ jọ̀ọ́ tó yẹn náà ṣẹ́rí imaginary view ten drawing ẹ gbàgbé ẹ̀ ó lè ṣẹlẹ̀ àlá tí ò ní lè ṣẹ ni I can never do that. ọmọ ènìyàn dúdú ọmọ ènìyàn dúdú kirikiri that's why we call it black card. Mr. King Mr. King. tó bá ṣẹlẹ̀ tán ó máa mẹ́lò. ibo ni wá ti gbàjọ yẹ́lò VGC kò jọ ghetto. Black heart, 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 black heart. Hello Yinka. Ha, ṣé ọ̀rọ̀ àjọsọ wa yẹn ń kọ́? O ò lè ṣe àbí? Kò sí wàhálà, mórípórí ẹ ti dàrú. I give you 72 hours. Tí o ò bá decide, Kasala máa burst. And I assure you, o máa burst. Ó gbẹ́dákẹ́járe. Ọ̀rẹ́ púpọ̀ mo bá ẹ sọ, má sọ ẹkún lé mi lórí. Nǹkan tí mo ní kò ṣe ni kò ṣe. Tó bá lè ṣe, lọ face law now, kó lọ ṣẹ̀wọ̀n. Mo lè mí ìsẹ̀. Tani. Good afternoon. Kí ló dé? Good afternoon, Madam Yinka. I'm Inspector Olúrẹ̀mí Sunday from State CID. You are under arrest. Fún kí ni mo ṣe? Pẹ̀lú gbogbo ìwádìí tá a ṣe, a rí wípé ẹ mọ̀ nípa ikú ọkọ yín, ìyẹn Mr. Richard. Èmi? Bẹ́ẹ̀ni. So you are under arrest. Kí ni gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ yìí? Under arrest fún kí ni? Madam, move. Abẹ́fẹ́ ká rọ̀ fáńdù yìí. Oya, move. ọmọ ènìyàn dúdú ọmọ ènìyàn dúdú kirikiri that's why we call it black card. ṣọ́ ẹnu rẹ̀ ṣọ́ wà rẹ̀ o tó bá ṣẹlẹ̀ tán ó máa mẹ́lò. ibo ni wá ti gbàjọ yẹ́lò. Kí ló fẹ́ tilẹ̀kùn ilé ní sáà ní sílẹ̀kùn ilé? Don't worry. Okay. Yinka. Ṣé ó dẹ̀ dá ẹ lójú pé gbogbo nǹkan tó sọ fún mi bó ṣe rí nìyí? Àwọn nǹkan kan wà tó tí yẹn lójú jò lè lọ. Ara ẹ̀ nínú ilé. So mi ò ní reason kankan láti parọ́ fún. Okay. Wà wá fèmí náà ní àsìkò díẹ̀. Mo fẹ́ ṣèwádìí ọ̀rọ̀ yìí dáadáa. Ṣó ti yé ẹ? Àmọ́ Yínká, tí mo bá ṣèwádìí ọ̀rọ̀ yìí, tí n bá rí pé irọ́ ló pa fún mi, ó máa dùn mí gan. Mi dẹ̀ ní dáríjì ẹ láíláí. Kí ni mo fẹ́ parọ́ fún? Nǹkan tó ti rí already, máa ṣe tí wọ́n máa parọ́ lórí ẹ̀. Tí mo bá wá ṣèwádìí ọ̀rọ̀ yìí, tó bá wá ṣí mọ́kọ mi lórí. Okay. Well, sórí díà, mo fẹ́ fi dẹ́ ẹ lójú pé tí mo bá rí àṣírí ọ̀rọ̀ yìí, sórí flash drive tó fi ń threaten ẹ̀yìn, tó fi ń abuse ẹ sexually yẹn, mo máa wá, mo dẹ̀ máa destroy ẹ. Bẹ́ẹ̀ni, fọkàn ẹ balẹ̀. Yes. Ṣé wá nìkan tó máa wá ṣe fún mi tó máa jẹ́ àǹfààní fún wọn náà? O máa ní láti kúrò ní gbogbo àdúgbò. Tí o bá ti rí ẹ mọ́, kò ní lè continue rubbish yẹn pẹ̀lú ẹ mọ́. Mo mọ nǹkan tó ń rò, mo mọ̀ pé owó pọ̀ lọ́wọ́ ẹ. I promise that I will support you in my own little way. So kò fọkàn balẹ̀, o ò ní problem. I know your condition. Ṣé
má sunkún àmọ́ jẹ́ kí n ṣèwádìí ọ̀rẹ́. Thank you, Lord. Pẹ̀lẹ́, báwo ni ṣe iṣẹ́ òògùn? Detective Akinloye, adúpẹ́. Okay, shopping with your mom just say I had to go to YouTube. Your favorite, Asaro. I made it, and in fact, yummy. Mo fi desi, mo tún fi pumpkin leaf, ugu, mo fi si, so is oúnjẹ tó máa love. Jẹ́ kí n set table fún. Thank you, I'm okay. Black Heart, who is the painter? Black Heart, who is the painter? Kò sẹ́ni tá máa bí tí kò ní rí wí o. Ṣé fọ́ọ̀mù ọ̀rọ̀pọ̀ núwé káàbọ̀? Oníkálukú ló lálàyé tirẹ̀. Kọjú sí mi, kọ̀yìn sí ọlọ́rọ̀ yìí. Bílù gángan, talking drum. Bílù gángan, oh, talking drum. Black Heart, but who is the pain? Wọ́n báyìí tó ń ṣerú kan báyìí. Ṣọ́ tó yọ lọ. Ìwọ Akínlóye, ó mà láyà o. Ó dẹ̀ gbé obìnrin wá sínú matrimonial home wa. Iṣẹ́ ìṣù. Ìwà ọba aláṣepọ̀. Iṣẹ́ ìṣù ni. Ó máa wọ́ mi nù. Iṣẹ́ ìṣù ni kí ni? Ẹ máa mọ̀ mọ̀ ṣe kàtó, ẹ máa parọ́ mọ́ ìṣù tá a rí láyé wa. Èṣù yẹn máa wá ṣí ẹ lẹ́nu. A wá ṣe mímọ́ ẹ. Má jẹ́ kí ṣubú rẹ̀. Jọ bá Jesus. Jẹ́ kí n bẹ gbé àpò. Ẹ ṣe. Mo kàn wò pé ó máa ní ìdàpọ̀, ó máa fún ẹ ní, ó máa boost immunity ẹ. Èmi á fi orí da ìpòrò fún ara mi. Èmi ni kí n jẹ àpò tó ti inject láíláí. Ikú tèmi ò sí lọ́wọ́ ẹ̀, èmi ni máa pa ẹ́. Ó ga o, bóyá o rò pé mo fi poison sínú àpò tí mo gbé fún ẹ, ọ̀dẹ̀. Èmi police officer, èmi tí mo gbọ́n, tí mo bá fẹ́ pa ẹ́, mi ò ní lo poison fún ẹ, ọ̀nà míì ni màá gbà láti pa ẹ́ dànù. Ó dẹ̀ ń bẹ, ó dẹ̀ ń ṣakọ, ẹranko òṣì. Jọ torí Ọlọ́run, ṣé mo sunkún ápù sí ẹlẹ́rìí? Ṣé mo tọrọ ápù lọ́wọ́ ẹ̀? Ebi ò pa mí, ẹjọ́ torí Ọlọ́run. Ẹ má pa mí bẹ̀jẹ̀ fáwọn àwọn kan. Ṣé ti gbọ́ mi ò jẹ? Ẹ bá bá kú yìí. Ẹ ṣe omi ni mo mú látàárọ̀. Ó dẹ̀ ti wà ókè fún mi. Ẹ ṣe o, àbọ̀ ní ápù. Ó ṣe. Kí ló ṣẹlẹ̀? Lé dàrú gbà mí. Mo lálàárí ẹ pé mo fẹ́ pa mí lójú àlá. Mo fẹ́ fún mi lọ́rùn, ó tiẹ̀ ti fún mi lọ́rùn ni Ọlọ́run bá ló jọ mí lọ́wọ́ ẹ̀. Ó wá jókòó, ó gbé pílò dání láti fi mí nílé pariwo àbí. Mo dáràn. Àṣekú bọ́ ọmọ rìn ọmọ òfúra ni mí láti jọ. Ọ̀rọ̀ pálapàla wo ló sọ ẹ náà? Mo fẹ́ parí ìjà pẹ̀lú ẹ ni. Mo fẹ́ parí ìjà pẹ̀lú mi. Ìjà tó rí parí láàárọ̀ tó rí parí lọ́sàn-án. Ló wá fẹ́ parí lóru, ló jókòó báyìí, ló wọṣọ, ló ti pìpì ara ẹ pé kó pa mí tó báyìí, kó kọ bọ́sà báyìí, kó mọ́kọ́rọ́ mọ́tò kó máa sá lọ ni. Àbí? Ìgbà ló ń pa Akínlóye. Ẹnì kò kí ń pàwo. Láàárín mi àti ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ìbẹ̀rẹ̀ náà Akínlóye. Mi ì lè bẹ́ẹ̀ parí ìjà. I hate you with passion. Ìkà ni ẹ́. O fẹ́ parí Akínlóye. Ọlọ́run ò ní fún ẹ ṣe.
ikú ni ẹ o Akínlóye o tún wá gbé pílò dání o ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ wọ́n Akínlóye o ò lè rí mi pa kó o tó pa mí èmi ni máa kọ́ pa ẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ I hate you with passion mo kórìíra ẹ báyìí ni ìwọ játijàti ìkà ọ̀dàlẹ̀ mo rẹ́ àdúgbò mi ìlú ẹ̀ lẹ́nu o. Ṣọ́ra ṣe o, ṣọ́ra ṣe o, kó má bàa di gòbé. Ẹ kú jùlọ sá. Báwo ni? Mo ti fẹ́ wá. Okay. Ẹ má bínú fún nǹkan tí mo fẹ́ sọ yìí. Kí ló fẹ́ bí mi nù? Mo notice nǹkan kan nígbà tá a dé. Okay. Ìgbà tí èmi àkáǹtì fẹ́ wọnú ilé, èmi kí ẹ dá mi lóhùn. But àǹtí ò kí ní rárá, mo kọ̀ wọlé. Okay. And then ìgbà tá a wọnú ilé, wọ́n á béèrè lọ́wọ́ wọn pé kí ló ṣẹlẹ̀. Wọ́n ní kí n dá sí o pé kò ń ṣe nǹkan tó kàn mí pé kí n bójú kúrò. Ó a ní gbólóhùn aṣọ lóòótọ́ mo rẹ̀ try mo ti bẹ́ẹ̀ ìgbà tí ò dẹ̀ gbọ́ ẹ̀bẹ̀ kó ń ṣọ́lọ́run náà bẹ́ẹ̀ kí n náà wájú bó síta kí n máa ra ka paper because mi ò fẹ́ wà lára so ìwọ máa wọ́n tiẹ̀ a ti já ètò jù báyìí lọ rí a dẹ̀ parí ẹ̀ náà ni so a máa parí ẹ̀ kò ń ṣe nǹkan tó le ṣe ti gbọ́ but thanks for your concern. ṣó ní nǹkan tó sọ fún ẹ ni. Something like that, sir. Ìyẹn gangan ló prompt mi tí mo fi wá béèrè nǹkan tí mo sọ yìí. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé after tí wọ́n ní kí n má dà sí mi, àti wọ́n ní pé ẹ ṣe àwọn lẹ́ṣẹ̀ kan pé bó ṣe ń dùn àwọn tó pé ó dàbí pé kí àwọn pa yín. So yẹn ló jẹ láyà àṣẹmọgbó ṣe máa sọ orí ìjà pé ó ti máa ń sọ bàbá ti jà ní màá kókó bó ṣe wáyé kò lè dádì yẹn pa kò lè pààyàn lásán so ọ̀rọ̀ ẹnu lásán ló kàn sọ má dàlú tó bá ti ń bínú kò sí nǹkan tí ó lè sọ ìwà ẹni láti lẹ̀ so má wọrí ní tiẹ̀ èmi kì yóò kú nǹkan bí kò ṣe yíyẹ èèyàn kan ò lè pa mí àti pé anybody wá jẹ máa pa èèyàn kò ń ṣe ìyàwó mi I know her very well. ìyẹn ló. no it's not bó kò ṣe máa sọ funny enough kò ṣe máa sọ rẹ èmi gan ti sọ ètò wọ́ọ̀sì jù bẹ́ẹ̀ lọ fún èmi àjọ máa ń sọ òkú ọ̀rọ̀ síra wa ni so má wọrí yẹn pẹ́ máa lọ́n ti ẹ̀ jàre èmi ti rò pé ọ̀rọ̀ gidi kan ló fẹ́ bá mi sọ ìwé ṣe ọ̀rọ̀ sọ̀rọ̀ lẹ̀ jàre torí ẹ̀ bá ti wálẹ̀ a máa parí. Èmi ò pé àwọn obìnrin bá ṣe máa ń ṣe so mo fi pé sometimes tá a bá sọ pé no our no sometimes means yes so mo fi pé kẹ̀sì bí wọ́n ṣe. gbọ́ má wọrí ní tí a mo ti gbọ́ ó ṣe you can go. All right. Thank you, sir. Kílódé? Madam. Hòtẹ́ẹ̀lì wa yìí. Ṣé kò sí? Torí mo notice pé ìgbà tá a wà lọ́fíìsì láàárọ̀ yìí, inú yín ò dùn. Ṣe bẹ́ẹ̀ ṣe máa ń ṣe. Wà active at all. Then ìgbà tá a close, ẹni pé kí n drive. Ìgbà tí mo dẹ̀ máa drive, mo rò pé ilé yín ni mò ń gbé yín lọ. But ká máa débi báyìí sìn hòtẹ́ẹ̀lì la wà. Ẹ ṣe òótọ́ ni
Hotel la wà. Ibi tí mo dé máa sọ ni mo wà. Sorry my dear. Tí n bá lọ sínú ilé yẹn lálẹ́. If care is not taken, òkú ìkan nínú èmi àtọkọ mi lè máa gbé láàárọ̀ la. Yes, and I'm very sure wípé ọwọ́ tèmi ló máa fast ju títí ẹ lọ torí máa pa. That guy ojoojúmọ́ ló ṣá máa ń dánú bí mi. Ojoojúmọ́ ló máa ń ṣe mí. Torí ẹni mo ṣe ra avoid ẹ kíkọ ra wà mí báyìí. Just let me stay here. So I don't want to see you. Mi ti ẹ fẹ́ lọ síbẹ̀ for now, please. That is my reason. Okay, ma, I think it's okay kí ẹ wà mí báyìí. Ó ṣe Rọ́mọlá tí inú àdá. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ. So má pẹ́ dé ibi iṣẹ́ lọ́la ṣùgbọ́n díẹ̀. Okay, ma. Ṣe. ọ̀pọ̀ nǹkan lọ lábẹ́ ọ̀nàjì ṣọ́ra ṣe òun ṣọ́ra ṣe òun kó má bàa di gòbé. Òkú èyí ó rúru ká wá rúru o ọmọgbọ́n lójú tó bá balẹ̀ àrímú ojú tó bá balẹ̀ àrímú àmọ́ ta ló yé ta ló náwó tó fi di tarataratatata tọ̀tọ̀. Ta ló náwó tó fi di ta-ta-ta-ta-ta-ta-ta-ta. Àṣé ọlọ́gbọ́n ayé kan ò ta poko omi létí aṣọ. Ọmọràn kan ò mú iye rúpẹ́ lẹ̀. Àṣé kò sẹ́ni tí kò lè pa. Ikú àlùmọ́tù, àǹtí ẹ pẹ̀lẹ́ mà, Ọlọ́run á dúró tì yín mà. Ẹ ṣé. Aya mi, ẹ kú àtẹ̀mọ́ra. Ọlọ́run Elédùmarè ó bá wa tẹ Akínlóye sáfẹ́fẹ́ rere. Yóò sì ní. Well, with this your CV, we'll try go. I'm looking at my advice. Thank you, sir. This is fantastic. This is lovely. Thank you very much, sir. Mo dúpẹ́ gan, sir. Sir, ó máa wù mí kí n súnmọ́ madam, but ojú wọn máa ń le gan, torí ẹ̀ ló ń ṣe wá bá yín. Kò dé wá le tó yẹn o. Dọ́kàn ṣe ni wípé she's a very blunt person and tó bá ń ṣiṣẹ́, iṣẹ́ ló ń ṣe. Tó bá dẹ̀ ń ṣeré, eré ló ń ṣe. Kò mix pleasure pẹ̀lú iṣẹ́. You get so nǹkan tó jẹ́ gbọ́dọ̀ yẹn pé ó burú ni and most time ibi iṣẹ́ ló ti máa bá so but tó bá délé na very free and accommodating person. Mo wá fi ń dá lójú pé lọ́lá Ọlọ́run lọ́lá èmi tí mo jọ pé iṣẹ́ yẹn máa bọ́ sí ẹ lọ́wọ́. No, you don't kneel. Thank you, sir. Mi ò lè Ọlọ́run ló ní gbogbo ọpẹ́ o. Mi ò lè bọ́ Ọlọ́run pín ọpẹ́ o. Má dúpẹ́ lọ́wọ́ mi ṣùgbọ́n. Mo appreciate it. Má worry ara rẹ. Sister Tinúọlá ẹ wò ṣẹ́rí bẹ́ẹ̀ bá wo àwòrán detective Akínlóye láti ìlú Ọ̀tún lọ kò túmọ̀ sí pé kàn padà ọ̀rọ̀ Akínlóye ti lọ. Ọkọ mi ó dáràn gbogbo ọkọ mi ti kú. Pẹ̀lẹ́ mà, ẹ̀kọ́ ẹ̀pẹ̀ ọ̀nkú. Àṣẹ yìí mo fẹ́ fi àsìkò yìí dá yín lójú pé àwa ọlọ́pàá a máa make sure wípé a ṣe iṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́ kí ọwọ́ lè bá tẹ ọ̀daràn tó parí pété Akínlóye ní kíákíá. Kókó ọ̀rọ̀ gbọ́gbọ́ ni. Láìpẹ́. Ẹ wo àwọn àgbàlagbà náà pòwe o. Wọ́n ní pátá ọ̀gbẹ̀rì a ò gbọ́dọ̀ pọ̀ máa wo bẹ́ẹ̀ o. Awo lẹ́yìn
ọ̀gbẹ̀rì làwọn tó pa Akínlóye ẹ mú wọn kẹ́ ẹ fọwọ́ líle mú wọn kẹ́ ẹjọ́ kan fojú balẹ̀ ẹjọ́ kókó ọ̀rọ̀ ni wọn. Ọlọ́run á sìn Ọlọ́run á sìn Ọlọ́run á túbọ̀ fi agbára kan gbára fún yín ìyàwó mi ó tó ẹkún òjókòó dìde ẹkún òní kó dìde máa. Tinola, are you sure? I am very very sure. Ọ̀gá mi àwọn ọlọ́pàá ọkọ wọn torí bó ṣe máa ń sọ nìyẹn pé àwọn máa pa wọ́n dẹ̀ jẹjà wọ́n dẹ̀ pa olóore mi wọ́n dẹ̀ pa wọ́n dànù. But ayé yìí máa le gan o kí wàá la wá fẹ́ sọ ilé ayé ìdàbà yìí so pé madam tó fún mi lè pa ọkọ ẹ̀. Wọ́n ṣe pé wọ́n lè pa ọkọ ẹ̀ wọ́n pa wọ́n ni wọ́n pa olóore mi ni torí every minute every time nǹkan tó máa ń sọ ni mo máa pẹ́ wọ́n dẹ̀ ti padà pa wọ́n. Jọ̀ọ́ torí Ọlọ́run torí mo mọ̀ pé èèyàn àti ọkọ ọ̀gá mi ẹ close gan 5 and 6 lẹ́yìn méjèèjì torí ẹ̀ ni mo ṣe wá sọ fún yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí. Calm down. You know me quite alright. You know what I'm capable of doing. Nǹkan tí mo lè ṣe. But now mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀. Ṣé tá bá ní ìdẹ ṣé o lè wá kó wá dúró bí witness kó dẹ̀ face ẹ̀? Kí ló tí mi ò ṣe ní stand mo máa dúró báyìí mo máa face wọn one báyìí ojú wa máa kojú tí màá sọ fún wọn pé ẹ̀yin lẹ pa ọkọ yín torí nǹkan tí mo mọ̀ nípa àwọn ọlọ́pàá wọn anytime tẹ bá ti need me ẹ kàn pè mí ni màá wá witness màá wá síbẹ̀ ìjọ. That's good. And then we are good to go. But oh my God. Mọ́ta ló yé. Alọ́nà wa tó fi di tààràtààràtàtàtàtọ̀. Ẹ jẹ́wọ́ náà. Kí ló dé tẹ́ fi pa àwọn? Ọ́físà, mi lè gbọ́kọ̀ mi. Èmi kọ́ ni mo pa Akínlóye, olóògbé mi, èmi kọ́ ẹ ṣàánú mi. Ẹ jọ̀ọ́. Ṣé gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí ò lè ẹ̀kún? No, let me tell you something. Nínú investigation tá a ṣe, a rí wípé ẹ máa always ní misunderstanding. And whenever tí issue bá dẹ̀ ti ṣẹlẹ̀, ẹ máa ń sọ fún wọn wípé ẹ máa make sure pé ẹ̀yin lẹ pa wọ́n. So why tẹ wọ́n deny? Ọlọ́run ibi ni ilẹ̀ wọ́n fi ọlọ́pàá ọlọ́run ṣe nínú tẹ̀lé àtọ́kọ́ mi máa ń misunderstanding. But I love my husband. Ilé pa. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀, ẹ kàn mọ̀. Ṣé rí àwọn kan máa ń ṣẹlẹ̀ kí wọ́n bá ní issue. Ṣé ń gbọ́ tó máa ṣẹlẹ̀ accidentally. Ẹ kò ń ṣe pé mọ̀ọ́mọ̀. Ètò ọ̀sán, but ẹ jẹ́wọ́ ìyẹn ló máa lè help mi. Ọkọ mi, olórí mi, Akínlóye, èmi kò ní mo pa. Èmi àtọkọ mi ló bá máa ń jà. Ọmọ olórí mi, Akínlóye ò bá máa kú. Èmi kò ní mo pa. So ready láti comply pẹ̀lú wa? Kí lẹ fẹ́ kí n sọ? Mo ń jẹ́wọ́ mi gbà Akínlóye. Ó bá máa kú. Madam Tofi, ẹ̀yin lẹ pa ọkọ yín. Aláàánú mi lọkọ yín jẹ́. Mi ò dẹ̀ lè gbà kẹ́ pa wọ́n dànù bẹ́ẹ̀ ni bí ẹran. Ọ́físà, ṣe rí madam yìí oríṣiríṣi nǹkan ló ti sọ fún mi nípa báwọn ṣe kó ìlànà ọkùnrin. Tinola, hope there is no problem because mo observe látàrí pé ṣe bó ṣe máa ń ṣe bá ṣe dé láti ọ́fíìsì náà kò ń dá wà you are not saying anything inú tí ẹ bá mi ṣe what happened. Ma, ó tọ́ ni nǹkan tẹ́ sọ pé mo kàn ń dì pé inú mi ò dùn. Nǹkan kọ́ ló ṣẹlẹ̀ tí mò ń ronú nípa ẹ̀. It's not a problem per se. Àmọ́ máa béèrè question kan lọ́wọ́ yín. Oh yeah, you are free. Okay. Tí èèyàn bá ní olóore kan tó ti ṣe nǹkan ńlá kan fún yàn rè, as in nǹkan tó wà very very important in life èèyàn,
kéèyàn kan wá ṣe nǹkan burúkú sí ẹni náà, I mean olóore yẹn, kí ẹni yẹn dẹ̀ mọ ẹni tó ṣe nǹkan burúkú sí olóore yẹn, kí lẹ lérò pé èèyàn lè ṣe nírú situation bẹ́ẹ̀ yẹn? Oh, for example now, ó ní bóyá ẹnìkan jẹ́ olóore yẹn, ìkà kan wá ṣe aburú fún, èèyàn kan wá ṣe aburú fún àbí. Something like that, but kò ń ṣe mí o. Ó yé mi, mo kọ official as an example. Yes, ma'am. So ẹnìkan wá, bóyá ẹni yẹn wá harm ẹni yẹn, ó hurt seriously. Exactly. Tí wọ́n dẹ̀ mọ̀. Bẹ́ẹ̀ni. Nǹkan tó lè ṣe sí pọ̀, ó máa gbẹ̀san ni, ó máa ṣèkà fóun náà ni, ìkádúró yẹn bẹ́ẹ̀ náà kó dáa. Tó bá wá rí wípé agbára ẹ̀ wá ka, ò wá lẹ́mìí wàhálà, wàá wá involve ọlọ́pàá. Ṣó ti yẹ, ẹ gbà mí ẹ jọ̀ọ́, irú àwọn èèyàn wo gan ló wà ní ayé báyìí? Ẹ kàn máa lẹ́nìkan tó ń ṣàánú èèyàn, ẹ dẹ̀ lọ hurt irú èèyàn bẹ́ẹ̀, why? Tó bá yẹ pé irú èmi o, mo máa gbẹ̀san, mi ò ní gbà kéèyàn hurt olóore mi. Èmi gangan ló fẹ́ ṣèkà fún, ó kàn dọ́gbọ́n lọ sí láì yẹn ni. Because ẹni tó bá ti ṣèkà fún olóore èèyàn, ó fẹ́ gbàjẹ́ lẹ́nu èèyàn, ó fẹ́ pààyàn ni. My dear sister, forgiveness is a sin. Okay. Kẹ́ni àbí wo ló ṣẹlẹ̀ sí ni, my dear? No, èmi kọ́, mo kọ́ gbọ́ náà ni mo wà wẹ̀, mo wá ní ó wá ń bug ni ó ń bọ́dà mi. Má jẹ́ kó bọ́dà ẹ̀. Tó bá yẹ pé rúwọ ni, àwọn ọmọ kan tá a máa ṣe sí, a máa kógun jáde, gbogbo ẹ̀ máa dàrú ni. No, èmi kọ́, ó kàn ń bug mi ni. Ìyá máa yẹ kó bọ́ ẹgbẹ́, that is life. Yes, ma'am. Ọlọ́run máa help ẹni yẹn, á lè gbèjà rẹ̀. Bẹ́ẹ̀ni. Because you have to fight for yourself. Yes, ma'am. That is the truth of the matter. Okay, ma. Ṣé ìdíyà? Mo ti fẹ́ máa lọ, ma. Okay, dear. We'll see you tomorrow. Okay, ma. Bye-bye, ma. Good night. Who does that? If you're never real, I can never take it. No one jafura me. I don't forgive. I don't forgive. Ma, ẹ má bínú pé mo fẹ́ intrude. Ẹ jọ̀ọ́, mo rí àwọn observation kan. Mo fẹ́ bẹ̀rẹ̀ question lé lórí as your personal assistant. I should know some things. Kí làwọn ọkùnrin ṣe fún yín gangan tẹ́ fi hate wọn tó báyìí? And because we notice pé tí àwọn èèyàn bá wá fún interview, the new ones, I mean àwọn ọkùnrin tó bá ti wá sí ibà, ẹ máa lé wọn dànù, ẹ máa ní wọn wà competent láti ṣiṣẹ́ lọ́dọ̀ yín, ẹ máa lè fẹ́ rí wọn rárá. Yàtọ̀ sáwọn tó wáṣẹ́ wá, a couple of times mo ti rí àwọn tó bá help náà wá, tó wá bẹ̀rẹ̀ one or two things, àbí tá a pàdé wọn lọ́nà tó wá fún èèyàn lọ́wọ́ yín. Emma can flare up. You don't want to see them. You cannot help male people. If you're rocking, they should get out of your sight. Multi is a ben. Teba hate ọkùnrin tó báyìí. Then why did you get married? I got married under pressure of my family. Kò ṣe nǹkan tó wá látọ̀kan. Sórí Akínyẹ̀ tó wù yìí, kì í ṣe kí bá kí mo gbọ́ ọ̀rẹ́ báyìí. Mo kàn fẹ́ láti fulfill righteousness èmi náà wà ní ọkọ. Akínyẹ̀ yọ ọkọ mi tó wù yìí. Every blessed day, the man share me. I don't love you. Mi ì lè bínú fọkọ mi. Nǹkan kan ṣe mí. Nígbà ní Akínlóye, ó máa kọ ṣe nǹkan bí fún mi báyìí. A kò wá wẹ̀rẹ̀. Á dàbí pé kí n pa kí n lọ sínú sọ́kẹ̀ wẹ̀lẹ́ kùlé. I hate him with passion. I hate him. Black heart, who is the painter? Black heart, who is the painter? I hate my husband. Oh yeah, down. Can you see me? Can you see your lọ́rọ̀ yìí? Ṣé jàre? Bílù gángan, talking drum. Bílù gángan, talking drum. Black heart, but who is the painter? Black heart, who is the painter? Black heart, who is the painter? Black heart. Àgbàláyé gbà, àgbàláyé gbé òwò
bàbá ègé wo ẹjọ́ ṣọ́ọ̀fì ṣe yín ni ṣojú òkè tí yín ni ìwọ lé ní ìwọ ńlànà bí ẹkún àpọkọ jẹ ẹjọ́ ta ló kó bá yín ẹ wá má dúró gi burúkú yìí ẹ là mọ mọ́tò mi. nígbà wo mo lọ Ajímọ́kọ̀. ẹ má bí mi wọn ò fàjẹ́ tọ́ yín ni bẹ́ẹ̀ ni ẹjọ́ tó lọ́nà ṣé mo mọ̀ yín rí ni. èmi náà mọ̀ yín rí. ṣé mi ni mo kó bá yín ni. mo tọrọ àánú lọ́dọ̀ yín ni. ìyá kì í ṣàṣepa mọ́ra wa tẹ́lẹ̀. ẹ lè rí mi bá iṣẹ́ ti gbọ́ kẹ́ pọ̀ sókè rajà ẹ̀yin burúkú jàtijàti kí ló dé ojú òkè tí yín ni. jẹ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  ẹ mọ̀ra yín rí ìkà wọn bá ti ba ayé jẹ́ wọn máa ń sọ pé àmọ̀yàn kan jẹjẹjẹjẹjẹjẹ kẹ́kọ̀ọ́ ṣì dànù. ìyálẹ̀ ò ní fa yín ọmọ mi. sà màá wá bá yín níbi tẹ́ máa ń jókòó sí i. ìyálẹ̀ ò ní fa yín. àní jẹ́jẹ́ mi ni mo dúró sínú mọ́tò wọ́n tún wá ń kan mọ́tò mi tó bá rí igi burúkú tí bàbá ìwé dání tó fi ń gbá bọ́ọ̀dì mọ́tò mi ṣé mi mo kọ́ bá ní ṣé mi ni mo kọ́ bá ní. Can you imagine? Baba yìí ò ṣèyàn gidi. My dear sister, I've already told you. Ṣọ́nà àwọn bàbá yìí, they are pretenders. They were ritualists. Má jẹ́ kó fi nǹkan gbowó lọ́wọ́ ẹ̀. Olórí burúkú ni wọ́n. Wọ́n ti bà ayé jẹ́ ní kékeré wọn. Àwọn àǹfààní àánú tí wọn ò lè rí. Kí ló dé má ṣe wọ́n láàánú ṣọmọ àwọn rí ni? Má ní yóò ṣèyàn bẹ́ẹ̀ mọ́. Oyin original lélẹ̀. Ayé wọn ò lè lóyin. Wo bá mi kí mọ́mì ni mo dúpẹ́ pé mo mọ̀ lóore. O ṣé. All right, ó dàrọ̀. Ó dẹ̀ ń lajú ọmọ mọ́tò mi kí ló dé? Ó lè. Nǹkan tó sọ fún bàbá yẹn ní ọjọ́ tí a rí wọn pé báwọn ṣe rí bàbá yẹn ni àwọn tí ń kórìíra àwọn ọkùnrin àti alẹ́ ọjọ́ tí wọ́n gbé mi lọ sí hòtẹ́ẹ̀lì wọ́n sọ fún mi pé àwọn máa pa ọkọ àwọn ọjọ́ kejìlá wá gbọ́ pé wọ́n yìnbọn pa ọkọ wọn. Interesting. Tinúọlá ó dẹ̀ kúrò tó tó báyìí mọ́ mi èmi mo pọkọ mi. Àwa ló pa wọn. Interesting. Madam, ẹ jọ̀ọ́ máa ń tán sọ̀rọ̀ nípa ẹ̀. Kí ni nǹkan tó ṣe fún yín gan-an tó yẹ pé látara àwọn ilẹ̀ tí wàá kórìíra gbogbo ọkùnrin pátápátá? Ìṣùkún mọ́. Ìṣùkún mọ́ gbogbo wàwá kò máa kí wàwá kí. Ara mi máa tó yá. Ṣé ti gbọ́? Màámi, nígbà tí mo dàgbà tó yìí, tí bàbá tó bí mi lọ́mọ tí ò gbọ́ bùkátà 5,000 naira lórí mi, admission ló ti bọ́ sí yìí. Ẹ̀yin tẹ́ tún ṣe gbogbo wa láyé lórí mi láìsàn tó ti dè mọ́lẹ̀ yìí. Báwo lè fẹ́ jẹ́ kí n ṣe báyìí? Ẹ wò, tẹ́ bá fún mi ládírẹ́sì tó ń gbé lẹ́kọ̀ọ́, máa ṣokó para mi sí yín lọ́rùn ni. Àìsàn nígbà wà mọ́lẹ̀ wọ́n sunkún ra ní kú. Àpẹjẹ àdírẹ́sì ibi tí bàbá ẹ wà fọkàn gbàgbé ṣùgbọ́n mo bẹ̀ ẹ́ nù tó bá ti dọ́gbọ́n kò ṣe sùúrù òun níjọ́ ọmọ èèyàn mi alágídí dèrè ó máa ṣe sùúrù tó bá ti débẹ̀ ṣùgbọ́n wọ́n sunkún ọmọ ojú òun ti tó mi ò fẹ́ràn bó ṣe máa ń ṣe ìpínlẹ̀ ọ̀dọ̀. Ta ni mò ń wò yìí? Sọ fún mi. Dìde ní ẹ. Tó fún mi. Yes.
Kí ló ṣẹlẹ̀? Ibo ni ìpàdé ọlọ́jà àtàsínwìn? Kí ló wá ṣe ń bí? Kí ló wá bí? Dájú ara mọ́mì mi kò yá. So mo dẹ̀ ní ìdówó láti ra oògùn fún wọn. Ara mọ́mì ò yá. Bẹ́ẹ̀ni sà. Then kí ló ṣe wá dì mí fi ti pẹ́ ọ̀dọ̀ mi ló kàn tó yẹ kó wá? Dájú ẹ̀yin nìkan náà ni mo ní sà. Listen, ṣé mọ́mì ò ṣiṣẹ́ látijọ́ yìí? Ṣé ìranù tí mọ́mì ẹ̀ ń bá kiri láti ìkókó ẹ̀ láti kékeré ẹ̀ náà ló yìí ń bá kiri kò níṣẹ́ lọ́wọ́? Ok, tí mọ́mì ò bá níṣẹ́ lọ́wọ́, àwọn ẹbí ìyá ẹ̀ ń kọ́ ibo ni gbogbo wọn wà? O ò lè lọ bá wọn, kí ló dé tó jọ́dọ̀ mi? Èmi kọ́ ló ní o, ẹjọ́ ẹ̀dẹ̀ kọ́. Ṣé mọ̀ pé the other time tó wá bí last mo sọ fún ẹ pé mi ò fẹ́ rí ẹ níbí mọ́, àbí mi ò sọ bẹ́ẹ̀ fún ẹ? Ẹjọ́ ẹ̀dẹ̀ kọ́. Ká ẹ pé mo ti change ilé ni, ṣé wàá máa nóun wá bí? Ọ̀ ní sọ fún ẹ pé ẹni tó wá ò gbé bí mọ́. Dá mi lóhùn náà, mo ní ṣé wàá máa wá mi kiri? Wo jẹ́ ń sọ fún ẹ, kò jẹ́ last time ẹ. Má ever wá bímọ o. Tó bá wá bí màá sọ fún wọn pé mi ò mọ̀ ẹ́ rí ilé onílé, ó dẹ̀ mọ́ tójú olè máa ń rí. Ṣọfẹ́ àdògúnlẹ̀ ni. Kí ló kọ́ mi pẹ̀lú mọ́mí ẹ? Kí ló dé tẹ̀ ń ro mọ́mí? Ọ̀n bí sórí mẹ́ja ni. Mi ò náwó, yes. Báwo ló jẹ́ sí mi? Màá gbà mí nítorí Ọlọ́run. Ọmọ kan tí ìyá ẹ̀ máa ní òun lòun bí fún mi máa ní. Ẹ lè lẹ́mọ̀ wọn náà. Jọ nítorí Ọlọ́run, ibo mo ti mọ̀. Ṣé tó bá jọ ọmọ mi ò ní mọ̀ ni? Fálànà rántí ẹ. Ṣọ́gbà ẹ o. Ṣé yẹn ló bá wá bí? Wàá tẹ̀lé mi wọlé àbí wọ̀ náà jáde lọ. Tó bá yá ẹ, wàá kóra ẹ jáde. Bí bẹ́ẹ̀ kọ́ máa ní mi ò mọ̀ àwọn aráalé apariwo lè lé ẹ lórí. Èmi kọ́ mo fẹ́. Kí ló dé? O tí tó lọ ni. So mọ̀ wípé mi ni mo ní èní ni. Èní ni Wednesday. At least tó bá tiẹ̀ jẹ́ wípé wọ́n lo àná. Ó yẹ kó ti lọ 12 o'clock ti lù. Kí ló ṣì ń dúró ṣe ń bìbà? Mi ò understand. O understand. Yes. Hello. Odide. Kí ló ń ṣẹlẹ̀? Bọ̀ kí ló ṣì ń dúró ṣe? Èmi ni mo ní Wednesday, time ti lọ. Àǹsó kí ni tìyẹ? Ó mọ bó ṣe jẹ́ ni. Àti pé aṣọ tí wọ́n mú dání kí ni o fẹ́ fi ṣe? Aṣọ yìí ni dáàdì. Kí ni mo ní kó fi ṣe? Mo kàn fẹ́ bá yín fọ̀ ni. Ṣé mo rán ẹ láṣọ fọ̀ ni? Ṣé mo rán ẹ láṣọ ni? Ṣé ìwọ mọ bó ṣe jẹ́ ni kó tó máa pariwo mọ́? Díẹ̀, but báwo ló ṣe jẹ́? Ọmọ wọn ni mo jẹ́. Iye ọkọ mi ò sọ ẹ̀ má bẹ̀rẹ̀. Ó ti tó. Then storyteller. Ta ni ẹni tó ní kó máa sọ fún bó ṣe jẹ́? Dá mi lóhùn. Ẹjọ́ ẹ̀kọ́ ọmọdé fààyè gbẹ́ kó sùn mọ́jú. Àbọ̀ mọ̀ pé tó time tó máa lọ. Then wọ́n wọlé kó wá ṣe tó fẹ́ ṣe ìjà ọkọ̀ wòlé wá fún mi. Àwọn ilé ọkọ̀ gẹ́tì ń bọ́ àgbà. Daddy, látànà tí mo ti dé ẹsẹ̀ bèrè bóyá mo ń lọ sí school. Àti pé kí ni reason why tẹ́ ṣe fẹ́ gbọ́ bùkátà lórí mi gan. Ṣẹ́yìn kọ́ lẹ bí mi. Ọ̀dà, ẹni tó béèrè ọ̀rọ̀ ló ń fẹ́ di ẹ gbọ́. Ọ̀rọ̀ tó ló wà náà nìyẹn àbí? Màá ṣàlàyé fún ẹ. Lóòótọ́ girlfriend mi ni ìyá ẹ̀ nígbà náà. Àjọ ń dé tara wa. Àjọ ń ṣe wọléwọ̀de. Playboy lèmi o. Wàá rí pé kò tíì kúrò lára mi. Wàá rí pé lánàá nígbà tí máa wọlé ọ̀tọ̀ lóbìnrin tó tẹ̀lé mi wọlé. Ó ti jí jáde lọ láàárọ̀ mo ti lé lọ ni. Òun gan tí ẹ fẹ́ lọ ó fẹ́ sọ̀rọ̀ ìdí Mario mo ní máa lọ ẹlòmíì bọ̀ nbí. Bí mo ṣe ń lo life mi láti ìgbésí ayé mi nìyẹn. Èmi ò gbàgbọ́ nínú pé èèyàn marry. Ètòrí ẹ̀ mo ṣe ń ṣe playboy. Mi ò gbàgbọ́ pé ọkùnrin fóbìnrin obìnrin fọkùnrin sílé. Cheating ló máa ń jẹ́ ní side ọkùnrin. Ọkùnrin ò benefit lórí pé à ń fẹ́ yàwó sílé. Àti kékeré mi ni mo ti mọ̀. Nítorí pé tó bá wo ìgbésí ayé tí a wà yìí. Landlady ló máa ń sábà pọ̀. Ọkùnrin dẹ̀ ló máa kọ́lé.
nígbà tí n bá gbóbìnrin tí n gbéyàwó sílé màá sanwó tọ̀ màá sanwó òbí màá sanwó oúnjẹ màá sanwó skul ọmọ màá sanwó training màá sanwó ibi iṣẹ́ màá sanwó gáàsì màá san rẹ́ǹtì gbogbo nǹkan lé ayé ó ní o gbọ́dọ̀ struggle láti wá. At the end of the day a máa rá àwọn obìnrin kan tó tún máa ní kí ló ṣe tẹ́gbẹ́ òṣèré dáàbà tún wá róbìnrin at the end of the day ọmọ tí ọkùnrin wá torí ẹ̀ ṣe wàhálà á dàgbà ìyá ló máa kọ́ ọmọ ìyẹn tó bá tiẹ̀ mọ bàbá ó di méjì ẹlẹ́nkẹta gbogbo ohun tọkùnrin kó sórí yẹn ni kì í jẹ́ kọjọ́ orí wọn kó last. mo sọ fún màmá ẹ mi ò fọmọ o mi ò fóyún mi ò fọmọ ó dé agree. How come téèyàn kàn máa dédé ní ọ̀sán kan òru kan tó kàn á dédé pé mo ti lóyún fún yín mọ́sọ̀ ìyá ẹ̀ tó ń wò yẹn bóyá kò sọ fún yín àwọn ọkùnrin tá a wà lórí ìyá ẹ̀ nígbà náà tá à ń tẹ̀lé wọ́n tó bí 6 sí 7 tí n bá jẹ́ lẹ́ǹkeje máa jẹ́ lẹ́ǹkẹjọ suddenly ìyá ẹ̀ kàn dédé gbóyún wá kí ni ó fún mi ní assurance pé èmi mo lóyún tí ìyá ẹ̀ gbé wá that is number 1. ẹlẹ́ǹkejì wọ́n ní ogun àgbọ́tẹ́lẹ̀ kì í parọ́ mo ti sọ fún màmá ẹ̀ pé àfẹ́ra wa mi ò nídìí ọmọ mi ò nídìí ìyàwó ìdí nìyẹn o so kí ni o ṣe wá rò yìí pé kí n máa gbọ́ bùkátà lórí ọmọ tí kìí ṣe mi mo bí èmi ò gbàgbọ́ pé mi mo bí ẹ ìdí nìyẹn. Daddy but mummy jẹ́ kó yé mi pẹ́yìn lẹ bí mi sà. ìyá ẹ̀ ń parọ́ fún ẹni. ojoojúmọ́ ló máa ń tẹ̀ mọ́ mi létí pẹ́yìn lẹ bí mi. ní kó fi bàbá ẹ̀ wọ̀n ìyá ẹ̀ ń parọ́ fún ẹni èmi kan mo bí ẹ o. èmi ò dẹ̀ lè ṣèná sí bá àṣà o báwo ni ṣe máa gbọ́ bùkátà lórí ọmọ tí ò ń ṣe tèmi agreed obìnrin ni ẹ tó bá jẹ́ mi mo ló bí ẹ fún màá gbà yín náà pọ̀ tèmi kọ́ mo bí ẹ. Daddy ẹjọ́ nítorí Ọlọ́run. ó máa ṣàárọ̀ ó ti ń pè mí lẹ́mìí o ṣé torí pé mo gbà ẹ́ láàyè kó sun bí lánàá mo ń bọ̀. ìkúnlẹ̀ ń ṣe wà kò yàn sí wàhálà kò yàn sí yọyọ látànà wo ọlọ́run bẹ́ẹ̀ ṣe mo rí 2000 yá fún ẹ láàárọ̀ ìgbà gbà lọ́wọ́ mi. Daddy kí ni kí n fi lè ṣe. èmi ò mọ tó ń fowó ṣe tí wò bá mọ̀ ẹni tó bá wọn ò fi ṣe bóun ẹ̀ o lè jù sẹ́nu bóun ẹ̀ o lè fi ránjẹ bóun ẹ̀ o lè lọ dá sódò ẹni tí wò bá mọ̀ tó ń fowó ṣe ní kò fi ṣe. tí mo béèrè lọ́wọ́ yín kọ́. kí wàá ló fẹ́ fi lè ṣe. ilé yóò ka àkọ́kọ́ owó mọ́tò lélẹ̀. owó mọ́tò orí ẹ̀ ti pé o ti mọ owó náà àmọ́ ẹ̀ mọ́ṣẹ́ ṣe wò mí ohun tèmi ní lágbára ni eléyìí gan àárọ̀ yìí mo lọ bẹ́ẹ̀ wáyá ni tó bá wá wùn ẹ́ kó fi wọ mọ́tò lọ sábẹ́kúta tó bá wùn ẹ́ fẹsẹ̀ rìn lọ abẹ́kúta tó bá délé kẹfẹ́lẹ́ kún owó oògùn tẹ́ máa rà kí ni tèmi wo ó mọ̀ pé mo lọ wá ilé ìyá láàárọ̀ yìí ni wò bí wá tètè máa lọ láàárọ̀ yìí o ṣó mọ̀ pé lánàá ó parọ́ mọ́ pé ilẹ̀ ti ṣú o lè lọ́mọ́ ni mo ṣe mọ̀ọ́mọ̀ ni mo ṣàánú ẹ ni mo gbà ilẹ̀ kó fi sùn sínú ilé o mi ò tún fẹ́ situation tó bá dé pé òòrùn ti mú ìrọ̀lẹ́ ti ń rọ̀ mi ò tún nílé lọ́mọ́ kò sáyè yẹn o wá máa lọ ohun tí mo ní ni mo fún ẹ yẹn mo yá ni. ó wílì kirikiri káàkó ma. ó dà pé ojú ọ̀rọ̀ ìgbọ̀mọ́ lọ́wọ́ èkó máa lọ má jẹ́ ń rí ẹsẹ̀ níbí mọ́ láyé ọ̀ràn owó ìyàgbọ́n lọ́mọ rán tó bá tún yá ń sìn á tún ní òòrùn ti mú jù ilẹ̀ ti rọ̀ òun ò nílò lọ Abẹ́òkúta mọ́ ṣọ́gbọ́n tó ń dá nìyẹn ọlọ́run jẹ́ tún rẹ́sẹ̀ ń bí mo ṣàánú ẹ lánàá ni bí kì bá ń ṣe pé èmi náà rí pé ilẹ̀ ti ń rọ̀ ilẹ̀ ti ń ṣú ni mo fi ní o wọlé sùn báyẹ̀ wà kóra ẹ̀dá sọ́hùn.
Mami, ẹ pẹ̀lẹ́, ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́ ma, ẹ pẹ̀lẹ́ mami. Pẹ̀lẹ́ mami. Tó fún mi. Ma. Sunkún. 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 Ojú ẹ̀yìn. Ẹ pẹ̀lẹ́ mami. Ẹ pẹ̀lẹ́. Ó irọ́ ló pa fún ẹ. Òun ni mo bí ẹ fún ọ. Àtìgbà tí mo dé ti mọ̀. Mi ò ní nǹkan kan jọṣepọ̀ pẹ̀lú ọkùnrin mi. Gbogbo nǹkan tó sọ fún ẹ ẹ̀rọ ló fi pa. Ẹ pẹ̀lẹ́ mami, ẹ pẹ̀lẹ́. Àjàgbé. Bó ṣe wá fi ojú èmi àti ọmọ mi tó fún mi. Tó ń fojú wa ráyè. Bó ṣe wá bó ṣe rò ó. Òun náà lédèrèdè ló máa gbẹ̀yìn ayé ẹ̀. Má sọ fún ọkọ mi. Òní nísìnyí láyé o. Ọlọ́run máa fi àjẹwọ́ náà. Ìyá yìí ti pọ̀ jù. Tó ń rìn àìgbó. Pẹ̀lẹ́ mami. Mami, ẹ pẹ̀lẹ́. Mami. 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 Abájú náà. Abájú tó jẹ́ pé ní tẹ́m tó bá ti rí màá ní ẹgbẹ́ wọn máa kọra mọ́ wọn máa. This is pathetic. Really? Ìwà tí dáàdi yẹn mú sẹ́yìn àti mímú yìí kò bójúmu rárá. Even a responsible man kò yẹ kó wúrò àbí yẹn sí family ẹ̀. Kò ṣe family ẹ̀ nìkan gan, sí anybody tó bá wà ní sọ̀rọ̀ ẹ̀ dẹ̀. Ọlọ́run ọba ò fẹ́ rú ẹ̀. Because anybody tó bá wúrò wà báyìí gan kò lè rí dùnú Ọlọ́run ọba. But ẹjọ́ dáàdi yẹn náà ń kọ́ báyìí. Ó wà láyé bí aláìsí ìrònú. Ọ̀jára yẹn ọ̀jẹ̀ wọ́n. Lótìtọ́ nǹkan tí dáàdi yìí ṣe ń dá. But ìyẹn ò wá mí pé kẹ́ wá ti torí ẹ̀kẹ́ yìí ti gbogbo ọkùnrin náà. Àbí ṣáma yìí torí pé ẹdún yàgbàdo jẹ lóko ká wá lọ sílé ká lọ máa gbá gbogbo òbejì létí. No, it is not done anywhere. Ìyẹn ò mí pé kẹ́ yìí tọkùnrin to the extent pé wá lọ pa ọkọ tó gbé yín sílé gẹ́gẹ́ bí ìyàwó. It is not done anywhere. Ọmọ pọkọ mi tí mo lá. Ẹ̀yin lẹ pọkọ yín. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀ Madam Tinu. I really appreciate the information tẹ́ fún wa. Ṣé gbọ́? Ẹ ṣé gan. Thank you, sir. You can go. Will shut up! Ṣé máa tún wá mi pẹ̀lú nínú? Hey! Criminal ni now. Ó dájú o. No matter nǹkan tí ó bá ṣẹlẹ̀. Okay, dádì ẹ ṣẹ̀ ẹ́. Ó wá títorí ẹ̀ ara ọkọ ẹ̀ ló ti gbẹ̀san ẹ̀. Ó kọ̀ pẹ́ ní lẹ́ni ìdààmú dẹ̀ waste ẹ̀. You are a criminal. Hey, get up. Get up! Wọ́n náà ti gbọ́ pọ́n ní mi mo pọkọ mi wá wò mí. Ṣé o, èmi kọ́ mo pọkọ mi, èmi kọ́. Èso ọ̀rọ̀ nípa tí bá sọ fún yín pé arábìnrin kan ló gbàgbọ́ ìtàn. Kọ́. Bẹ́ẹ̀ ni, èmi sọ̀rọ̀. Ẹ bá sọ yẹn ẹlẹ́rìí tó wà ń bẹ̀ tó jẹ́ pé ó sọ̀rọ̀ sí lọ́wọ́ tó dúró tì í. A ti ṣèwádìí wa gidi gan. Ẹ wọ́n ṣe wà náà.
ṣé ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a gbà mọ̀ kódà àmọ́ òkodoro tó ọ̀rọ̀ ẹ rò pé mo ní ọ àmọ́ arábìnrin kan ló pọ̀ pẹ́ mo mọ ẹni tó pọ̀ pẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká rí nígbà yẹn. èmi ló pọ̀ pẹ́. Yinka máa purọ́ ọmọ rẹ̀. I know you love me. Ó ṣe máa pọ̀pọ̀ mi. Ẹbí kọ́. Tí ẹ bá rán mọ́ra mi, mo mọ̀ wá fọ̀dọ̀ káláìṣẹ̀ náà máa jìyà. Káláìṣẹ̀ náà wà kó sí pé ìgbà. Èmi ni mo pa ọkọ. Ọ̀daràn yẹn tí mo gbà ẹ́ láàyè níwájú mi tí mo rò béèyàn gidi yẹn. Ọ́físà. Yes, sir. Onídìí ṣé bí mi wà fún mi náà wà fún àwọn má ṣe ẹ̀rọ máa lọ fún wa. Má ṣe báyìí. A máa sọ yẹn wọ́n kọ́ ló wá kó wá níṣẹ́ wa. Ọba ti má ṣe nǹkan tó bá Yinka tó wà wá nìyẹn. Yinka wáyé tó ṣe rúgbọ báyìí mo dárò ọlọ́pàá ẹgbà mi. Ṣé o ti rí ibi tí ẹ̀rọ gan bá wọn náà dé? Orí. Placard tó ní sí orúkọ ọkùnrin òun ló sún ẹ níbi ilé. Nígbà tó ń sẹ́nu kiri pé gbogbo ọkùnrin ti bá rí kò lè pa ọkùnrin. Ìjọ tó sọ̀rọ̀ kò wá pa ọkọ ẹ̀. Ìlúkọ̀kọ̀ mi ayé. Àjẹkí náà ọmọ kúlé kí ló sàmì pé àjẹ́ àná ló kọ́kọ́ jẹ́. Kí ló fẹ́ kọ́ rò? Elisa ẹjọ́ torí olówó ìṣàánú bí. Ilé akọ ẹ lọ́gbọ́n bọ́ tó o lè tì lọ. Torí ẹ tó náà wọn ìwádìí kọ̀ọ̀kan tá a lè ṣe. Ṣé o ti yé? Wàá ṣe padà sí Lúṣẹ̀. When I say black, you say heart. When I say black, you say heart. When I say black, but why you say black heart, 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 black heart. MSP on the mix, baby. Well, I know you might not understand this. I don't also know how to explain it. I can almost in your doo-doo. I can almost in your doo-doo. Kitty, 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 kitty. That's why we call it black heart. Show you the show what they do. To pass the letter, my Bello. Even if white you got your yellow. VGC ko your Jatto. Black heart, 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 black heart. Ojo tó pàjẹ́ lóru tó bá délé kò ní lè sọ òhò. Ṣègbéyà mọ̀ tó ń ké àló yẹ́yá tó ń pampa rẹ̀. Black at Nisa, Nidade, Nick down this the wall. Spy woman, darling, the wall. Kill it, kill it, kill it, kill it, oh God, kill it, oh God, kill it, oh God, kill it, oh God. Kill it, kill it, kill it, kill it, oh God, kill it, oh God, kill it, oh God, kill it, oh